Hello. Hallelujah, hallelujah. Hello. Ẹ jọ̀ọ́ ẹ ti ń gbọ́ mi nísìnyí àbí? Ẹ má bínú, wọ́n ní wọn gbọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo ṣe padà wá o. Ṣé ẹ ti ń gbọ́ mi dáadáa nísìnyí? Mo kí gbogbo wa o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share. Ẹ ṣe ń wọlé, ẹ bá mi share. Ẹlẹ́ẹ̀kejì tá máa jáde ní àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí nẹ́tíwọ́ọ̀kì. Ẹ jọ̀ọ́ ṣé ti ń gbọ́ mi o. Ẹ jọ̀ọ́ ṣé ti ń gbọ́ mi, ṣé ti ń gbọ́ mi, ṣé ti ń gbọ́ mi. What is wrong with my line? Who is playing games with my line? Somebody help me out. If you are hearing me, just let me know that you are hearing me. Please, if you are hearing me, just tap something, type like, or just send me something, send me love and like so that I know that you are hearing me. You can hear me. God bless you. Ẹ ṣé, mo ti rí ka from another device. So, mi mọ nǹkan tó dé device yìí, mi ò rí nǹkan kan kà lórí ẹ̀. Okay, bóyá ẹ sí nínú page. Ẹ̀yin page lẹ́wà. Order, no problem. Kò fa yá wá. Kò fa yá wá. Ẹ ṣé gan ni mo dúpẹ́ bàbá mi àti màmá mi tí maybe Tibetan mẹ́tàlá bàbá ẹ̀ ò tó bẹ́ẹ̀. Èmi ni mo sọ, gbogbo ẹnu ni mo dẹ̀ fi sọ. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Mẹ́tàlá bàbá ńlá kú bàbá ẹ̀. Iṣẹ́ Ọlọ́run lèmi. Mi ò ṣe fọwọ́ ògo mi ò ṣe fọwọ́ bò. A máa share sí another page later. Mo kí gbogbo wa wípé a káalẹ́ a kú dédé wò yìí. Kò lè relé yìí bàjẹ́. Kò lè relé yìí dàrú. Ó fẹ́ kú nìyẹn. A máa sọ fún wípé ó fẹ́ kú nìyẹn. Wàláì, ó fẹ́ kú ni. Tó bá fi lè wá tọwọ́ bọ iṣẹ́ táwa ń ṣe lójú o. Ẹ bá wa sọ fún wípé ó fẹ́ kú ni o. Ó fẹ́ kú ni. Torí èèyàn lè wà nílé ayé yìí kó kàn jókòó síbì kan kó kàn máa ṣe bí fáwọn ọmọ ọlọ́mọ ṣá. Kó máa ṣe bí fáwọn ọmọ ọlọ́mọ ṣá. Kó wá rò pé àdúrà tí ẹ máa gbà. Àdúrà ẹ ò lè gbà o. Gbogbo ẹni tó bá ń ṣe bí. Àdúrà ẹ ò lè gbà. Ṣé wá rí nǹkan tó ṣẹlẹ̀ yìí? Ó kọ́ mi lọ́gbọ́n, ó kọ́ mi lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni. Ó kọ́ mi lọ́gbọ́n, ó kọ́ mi lẹ́kọ̀ọ́. Gbogbo àwọn tí mò ń ṣe oúnjẹ ọdún fún ló jẹ́ kémi gan fúnra mi kí sọ fún wọn pé lọ́dún yìí ẹjọ́ torí Ọlọ́run àkóbá gáfárà. A ní ṣoore ṣe.
ní ṣe bí wọ́n tiẹ̀ tó 5,000 bí wọ́n tó 2,000 but oore lóore ń jẹ́. Wọ́n lè ní wọ́n jẹ́ wọ́n délé nínú bẹ̀rẹ̀ sí ní run wọ́n lẹ́yìn bẹ̀rẹ̀ sí ní ro wọ́n ní rírú ẹ̀. Èmi kẹ̀dẹ̀ ní ẹ̀dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ gbogbo ayé ni mí. Mo kí gbogbo wa wípé a kálẹ́ a kú dédé wòyí. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò mi, ètò yín, ètò gbogbo wa pátápátá. Ṣé rí téèyàn bá wà nílé ayé yìí, ìkóra ẹni níjàánu ó ṣe pàtàkì, ó ṣe kókó. Bọ́lọ́run bá dẹ̀ ń fún ẹ ní nǹkan ṣe, má rò pé wọ́n ló mọ̀ ọ́ ṣe o. Ọlọ́run ọba ló ń dábìrà. Ara rẹ̀ dẹ̀ ni kí Elédùmarè kó fi èmi àti yín kó fi wá dá. Ṣé ẹ rí this Mr. Marcus? Bàbá olórí burúkú ni. Tó bá sọ pé olórí burúkú mẹ́ta lọ́kan wèrè pàtàkì, òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Torí bí mọ̀ nǹkan tí ọmọbìnrin yìí tó ṣe fún. Wọ́n send àwọn links sí mi tó jẹ́ pé mo ní mo ti ṣe ètò lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn pé mi ò fẹ́ sọ sí mọ́. Ṣókí lọ bí oge mi bá kọ́ta bá fi rán mi ní máa sọ, mi ò dẹ̀ ní sọ jù bẹ́ẹ̀ lọ mọ́. Gbogbo ìtóníkálùkù tó ń gbókìtì, tó ń yídande, tó ń búra wọn, tó ń ṣépè, tó ń ṣe gbogbo ẹ̀ lórí Facebook yẹn, ìyẹn ò kàn mí mọ́. Oníkálùkù ló máa kéré iṣẹ́ ọwọ́ ẹ̀. Ṣé ẹ rí tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn, tó bá yẹ pé bí nǹkan tí ó kàn jẹ́ pé ó kàn déédé ṣẹlẹ̀ ṣáá, Ọlọ́run má mú wa. Ẹ má jẹ́ ká yọ ẹnì kankan o. Torí kò sẹ́ni tó mọ̀ ṣe, kò sẹ́ni tó gbọ́n tán. Kò sí ẹni tó mọ mọ́ pọ̀n bí ọlọ́mọ. Ọlọ́run Elédùmarè ló ń pọn gbogbo wa sẹ́yìn, àdẹ̀ ní ṣubú àní jábọ́. Gbogbo èyí tẹ́ wá jáde sórí Facebook tẹ́ rò pé fẹ́ máa fi kíní yìí pawó, owó náà lẹ̀ ń pa. Oníkálùkù bẹ̀rẹ̀ sí ní wí àwáwí, oníkálùkù bẹ̀rẹ̀ sí ní wá àròsọ, oníkálùkù bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi. Ẹni ìjà òde bá ló ń pe rẹ̀ lọ́kùnrin o. Wàláì. Ẹni ìjà òde bá, òun ni ó ṣe kíni ló ń pe rẹ̀ ní ọkùnrin. Tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ nílé ayé yìí, ẹ̀kọ́ ló fẹ́ fi kọ́ wa. Ẹ̀kọ́ òun ló fẹ́ fi kọ́ wa. Torí wọ́n ní ẹni tó yó ó ń panú. Ẹni bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ nìyí, ẹni tẹ́bí ń pa, ìyẹn múkùn ó ń ràn abẹ́ ẹ̀rọ Ọlọ́run báyìí. Àbí ẹ rí pé àwa má rí ìdí lọ́rọ̀ Elédùmarè. Nǹkan tó ṣẹlẹ̀ sí Náómì kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí o. Kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. Kí nǹkan burúkú má ṣẹlẹ̀ sí ẹnìkankan nínú wa ni dádì mi Ajánlé Kòkó, mo kí yín ẹ káàbọ̀ sà. Ẹ jọ̀ọ́ bá mi pín kí ọ̀pọ̀ èrò kan padà wọnú ilé wa. Mo ti ń rí kọ́mẹ́ǹtì kan bí báyìí náà bí mi ò tiẹ̀ rí ní orí major page gangan. Gbogbo ẹnikẹ́ni tá bá bí láti inú obìnrin àbí tá bá fi tìpátìkùkù, ìbá jẹ́ pé inú igi náà ti lọ gbà ẹni, ìbá jẹ́ pé inú anywhere tó bá ti lè nǹkan lọ gbà ẹ́, tó sọ pé ètò tí mo fẹ́ ṣe yìí mi ò ní rí ṣe, ò ní rí ilé ayé ṣe, ò ní rí ilé ayé ṣe tọmọtọmọ. Bẹ́ẹ̀ ni. Torí pé kí ni bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké, bẹ́ẹ̀ làgùtàn ń ké. Màálù tó jẹ́ bàbá ńlá kú bàbá wọn gan náà, bẹ́ẹ̀ lòun náà máa ń ké. Ṣé rí tí bàtà bá ti ń ró pọnlápọnlá jù lórí irọ́, lórí àwáwí, ó ṣetán
tí bàtà yẹn fẹ́ ya òun lọ̀rọ̀ Mr. olójú dúdú Marcus Tibetan. Ṣé ìwọ ò ní prophecy kankan, ò ní àsọtẹ́lẹ̀ rere kankan tó lè jáde lẹ́nu ẹ sínú ilé ayé yàn? A fún ẹ ní oore ọ̀fẹ́ pé kó sọ àsọtẹ́lẹ̀ rere sínú ayé yàn. Toro lórí burúkú ni ẹ́. Eléyìí tí mo wá ṣe yìí, mo kàn wá fi warm up because bí patu ṣe máa rí ni. Olórí eré yín lórí burúkú tẹ́ wà ní Sẹ̀lẹ́nì. Ẹ̀yin kẹ̀dẹ̀ ní tẹ́ pera yín ní àgbà singing. Ẹ̀yin àgbààgbà nù Sẹ̀lẹ́. Kò sí nǹkan tẹ́ máa sọ fún lórí burúkú yìí pé kó má kó lọ bọ́ aṣọ Sẹ̀lẹ́ sílẹ̀ pẹ̀lú àwọn àsọtẹ́lẹ̀ orí burúkú tó máa ń sọ. A tún máa sọ pé bẹ́ẹ̀ ló ṣe máa rí. Nítorí pé kí ni agbára òkùnkùn ló ń lò. Ẹ̀mí òkùnkùn tó dẹ̀ ń lò yẹn, wọn ò fún lórí ọ̀fẹ́ láti máa sọ nǹkan tó dáa. Látọjọ́ tí mo ti mọ olórí burúkú bàbá yìí. Olórí burúkú yìí kò sọ àsọtẹ́lẹ̀ rere sínú ilé ayé yàn rí. Pé nǹkan kan mo rí nǹkan kan ṣùgbọ́n a lè fi àwẹ̀ o, a lè fi tí o, ìkìlọ̀ ní o, irọ́ o. Ojoojúmọ́ ló ń rí pósí. Ìwọ dẹ̀ láwọn ọmọ tiẹ̀ ń lé. O dẹ̀ níyàwó tiẹ̀ ń lé. Ojoojúmọ́ ló ń rí pósí. Ojoojúmọ́ ló ń rí bojì òkú. Tí ò bá sí pé bẹ́ẹ̀ ló ti lọ gbágbára, o ò lè máa rí pósí kó máa rí bojì òkú lójoojúmọ́. Kí lè kó jẹ́ ìkìlọ̀ fún gbogbo èyí tẹ́ máa ń lọ tójú bọlé wá agbára. Ó ti wá agbára débi gbogbo nǹkan tí wọ́n fún, gbogbo nǹkan tó rí, kò rí nǹkan tó darí. Ó dẹ̀ wá mú gbogbo àwọn ọmọ ọjọ́ ẹ̀, ó ti kó wọn sínú àgọ́ ẹdìyẹ. Ó ti kó gbogbo àwọn ọmọ ọjọ́ ẹ̀, ó ti kó wọn sínú àgọ́ ẹdìyẹ. Àfi tó bá jẹ́ pé òun náà wà lára ìrìn àjò ẹ̀ nìkan ló lè máa mí fúkẹ́. Happy New Year, Happy New in advance, my love. How are you? Kìnìún fúnra rẹ̀. God bless you, my love. Bless you. Tẹ́ bá ti pàdé wòlíì àbí àfáà tó jẹ́ pé kò rí ìran kankan ju pé kó máa rí pósí kó máa rí ibojì lọ. Orí ló lè yọ yín o. Bó ṣe wà yìí bẹ́ẹ̀ ló ní àwọn èrò lẹ́yìn torí pé kí ni ó ṣiṣẹ́ yẹn débẹ̀ ni ó ṣiṣẹ́ yẹn parí ni. Olórí burúkú ẹ. Kàkà kí ọmọ ìyàtàdé ní káwò kó kú wá sí ọmọ ẹni ní ìtókù kọdún ìkó parí. Tó bá pọ́ ọmọ yẹn máa kú kọdún ìtó parí wá sí àwọn ọmọ ẹ̀ tó jólú tó dùn ẹ̀ nínú àwọn ọmọ ẹ̀ ló máa kú. Ló máa sin. Mi ní sọ pé àwọn ọmọ ọjọ́ ẹ máa kú torí pé kí ni ọmọ ọlọ́mọ ni wọ́n kàn kó sí pápẹ́ ayé lọ́dọ̀ ẹni. Olórí burúkú Tibetan yìí. Gbogbo nǹkan tó máa tó sọ pé òun rí pé ó máa ṣẹlẹ̀ ní 2005 ó ti kọ sílẹ̀. Bó ṣe ń gbé fún ló ṣe ń kọ. Bó ṣe ń gbé bó bá sọ pé ó sọ̀rọ̀ ó sọ pé òun rí prediction kan sí ẹ tó o bá tètè ya ṣe àtiro mẹ́sẹ̀ ó le kó o bẹ̀rẹ̀ sí ní re dànù kó máa re sórí ẹ̀. A tún máa sọ pé bó ṣe fi òbúdè ṣe máa rí nìyẹn. Olórí burúkú ẹ̀ ó máa kóòtì Bible láti Genesis dé Revelation láti bẹ̀rẹ̀ báyìí títí dé ìfihàn ló máa kóòtì. Ṣé agbára ẹ wá ni? Àwọn wèrè tó ń tẹ̀lé ẹ àwọn yẹn ló lè fi jẹ. My sweetheart ti wọlé o, Ayọ̀lá mi, bàbá àbèjì. God bless you. Olórí burúkú Tibetan yìí.
gbogbo yín ni màá kí tí ọkọ mi bá wálẹ̀ gbogbo yín ni màá kí. Olórí burúkú Tibetan yìí ó dẹ̀ sọ pé wọ́n fi hàn òun wípé òun máa gbé ọmọ sí, ó dẹ̀ máa gbé ọmọ torí ìyá Náómì, ìyá Tadé ní káwò àti bàbá ẹ̀ wọn ò ní gbé sí. Àwọn ọ̀rọ̀ jágbàjàgbà tó sọ sórí orí YouTube nítorí ọmọbìnrin yìí kò ní wá sí ìmúṣẹ. Abiyamọ ayé ò ní jẹ́, abiyamọ ọ̀run ò ní jẹ́. Kò sẹ́ni tí kì í ṣe àṣìṣe. Ṣebí lára nǹkan tí ìyá Tadé ní káwò tó ṣe yìí lèmi náà ṣe kọ́gbọ́n ni mo ní mi ò dáná fẹ́ni kankan for now. In fact bójú ọdún 5 ni memory nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ló máa tó kúrò lórí mi. Ìgbà yẹn ni máa tún ṣe tó ṣe bẹ̀rẹ̀. Wọ́n ní ṣé kọ́ lọ́ra kọ́kọ́ ha mo ní kọ́tì ẹ̀ má sọ kọ́tì ẹ̀ fẹ́ ṣe. Mo sọ títí dé pé àti Christmas oúnjẹ Christmas kò sí, oúnjẹ New Year náà mo ní kò sí, tí àìtọ́ máa láàrin January mo ní kò sí. Torí mo máa ń gba chair ni tí màá ṣe tẹ́ǹtì tí màá ní kọ́ ṣe ń jẹ. Àkóbá gáfárà mo dẹ̀ ṣe káàkiri nìyẹn. Ìgbà náà náà máa ní ọlọ́mọ plenty ṣe kinní kan. Ẹ̀yin kan tẹ́ wà lórí Facebook ẹ ló fi dájọ́ torí pé nǹkan tí Tibetan ti sọ tẹ́ ló fi dájọ́ tẹ́ ní ó fi gbogbo àwọn ọmọ yẹn dájọ́. Ṣé nítorí pé ó fẹ́ fi àwọn ọmọ dájọ́ ló ṣe ní kí ẹni tó ṣe bí ọmọ tí ọmọ ẹ̀ tí tẹ́jẹ̀ ò tí ì dá lábẹ́ ló ní kó lọ jù ú láti ta sínú ilé. Tó lóun rò pé bẹ́yẹ́ nìkan máa bá òun hún wọn ni. Ta ló máa bẹ́ẹ̀ hán ọmọ kan tún fọwọ́ kan ọmọ kó náwọn náà pa ọmọ. Nígbà tẹ́ kó gbogbo ilé yín pátápátá tẹ́ kó lọ síbẹ̀. Ó wá sọ ọ̀rọ̀ tí ò dá lẹ́nu, ọ̀rọ̀ tó ń rùn. Ìwọ kíní kan tó dàbí ìnàkí yìí táyé ẹ máa bàjẹ́ tọmọtọmọ. Àfi tí ìbá ṣe pé àkàtà obìnrin ló gbà jáde lókù. Lóò ní sì kan nínú àwọn ọmọ ẹ̀kọ́ owó bó ṣe rí lára. Ní lásìgbò ní òní wọnú ilé ayé ẹ̀. Ìwọ lórí burúkú olóṣì, àgbà òpònú yìí, wòlíì báàlì. Nígbà tẹ́ bá ti lọ tójú bọ̀bọ̀kúbọ̀ káàkiri inú igbó, níbi tẹ́ ti ń wá agbára. Ẹ wá lọ pàdé àwọn ẹ̀mí tó ju ti ọjọ́ orí yín lọ, tó ju ti ọgbọ́n orí yín lọ. Wọ́n á wá máa bẹ̀rẹ̀ sí ní fún yín ní àwọn àsọtẹ́lẹ̀ ibi. Ṣùgbọ́n kó tó fún ẹ lágbára yẹn wọn ò ní sọ fún ẹ pátọ̀tẹ́lẹ̀ ibi ló máa sọ. Ó ìgbà tó bá gbé lé ẹ lọ́wọ́ tán. Tó bá di last stage. Wọ́n wá nìkan tó kàn sí ni pé gbogbo nǹkan tó máa sọ o. Àsọtẹ́lẹ̀ ibi ni o. Gbogbo tó máa rí o, nǹkan tí ò dá ní o, ṣùgbọ́n ó máa wá sí ìmúṣẹ. Kán lè rò pé àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá, kò ní dá fún ẹ, kò ní dá fún gbogbo ohun tó ní. Gbogbo ohun tó ní ìbànújẹ́ ó máa fọwọ́ bá ni. Marcus Tibetan gbogbo ohun tó ní báyìí kòrò ló máa wọnú ẹ̀. Ṣebí èmi kọ́kọ́ tèmi ti jáde, mo ti ṣe ètò lórí nǹkan tí a fi yé mi lórí ìrìn àjò Amsat àti ìyá Tadé ní káwò. Ǹjẹ́ mo sọ jáde, mo fi pòwe ní inú àwọn tó dẹ̀bi mí dẹ̀dùn, wọ́n pè mí láti lé wọn ní gbèrè. Wọ́n ní gbèrè wọ́n gbóṣùbà fún mi. Wípé àwọn rò pé bóyá gbogbo àwọn làwọn kẹ́tí sí pé bóyá máa la gbogbo ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. Pé ṣùgbọ́n mi ò la mọ́lẹ̀ bó ṣe yẹ kí àgbà ṣe máa ṣe ni pé àwọn ewu sí màdẹ̀, ó màdẹ̀ tí ó ti dàgbà, ó dá màdẹ̀ tí ń fi ọ̀rọ̀ bo ọ̀rọ̀ mọ́lẹ̀. Ṣó yẹ kó jẹ́ pẹ́nu ẹ ló ti máa jáde wípé ló sí gbogbo àgbáyé. Wípé kó tó máa pòrò kíní kò fura gbọ́n. Tó bá mọ̀yàn, èyí ò ní pé
kó wá jáde síta. Ẹni tó mọ̀ yẹn gan lè má mọ̀ pé bóun ṣe rí nìyẹn. Ó lọ́mọ mi ni, of course. Ó ní ṣe, ìwàsáyé ẹ̀ ní ṣe pẹ̀lú mi. Kò dẹ̀ kí ṣe, nǹkan tó yẹ kó ṣe kò ṣe. Nǹkan tó yẹ kó máa ṣe kò ṣe. Ni àwọn ẹgbẹ́ náà ṣe bínú sí. Torí wọ́n rí nírí pé ìyá àwọn ó tẹjú àwọn mọ́lẹ̀. Ìyá àwọn ó ti wà ń bí, ó ti nǹkan tó yẹ kó máa ṣe fáwọn kò ṣe fáwọn mọ́. Èní kọ́ ló ti ń ṣe kíní tó ṣe yìí náà. Ṣùgbọ́n àwọn tí wọ́n ti lọ dúró de Oríyọmí Hamzat, kábíyèsí Elédùmarè, ayé ò ní dúró de wá lẹ́yìn ẹnu ọ̀nà. Àwọn tí wọ́n ti lọ dúró de Hamzat lórí ìkankan tó wù náà ṣe, lórí ìkankan tó ṣe nígbà kan, kì í tiẹ̀ ṣe ti Timothy nìkan o, kì í ṣe ti Timothy gangan ló trigger kínní yìí. Ṣùgbọ́n mi ò ní sọ̀kalẹ̀ torí fún mi ní oore ọ̀fẹ́ àti máa ṣe gbogbo pótópótó lórí ẹ̀rọ ayélujára. Èmi ò ní bá yín ṣe kí n bá lè rí èrò. I don't want people I need persons. I don't want quantity. I like quality. Gbogbo yín lẹ ti fi pawó, lẹ ti jáde, lẹ ti bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi àti tẹ́ẹ̀mọ̀ àti tí ẹ mọ̀ lẹ ń fèpè ránṣẹ́. Wọ́n gbọ́dọ̀ mú Náómì, òun náà wọ́n gbọ́dọ̀ yẹ kó òun náà kú síbẹ̀. Kò lè kú síbẹ̀ nítorí pé sábàbí kan ló mú kan wá. Sábàbí kankan. Mi ò ní sọ débẹ̀. Wọ́n wá àwọn kíní burúkú wọ̀nyí, wọ́n wá rí ní pé Náómì Oríyọmí Hamzat ó bá ṣe announcement kíní yẹn, wọ́n wá lọ dúró dè ń bẹ̀. Pé bí táwọn ti máa dákó fún Oríyọmí Hamzat nìyẹn. Ọwọ́ kanwọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ Oríyọmí Hamzat. Gbogbo ẹnu ni mo fi sọ. Wọ́n wá mú, wọ́n wá fi ṣàkóbá fẹ́. Eléyìí gan kẹ̀dẹ̀ ni tí àwọn ọ̀rẹ́ àwọn tiẹ̀ lódì kejì tí wọ́n ti ń bínú sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó tún wá lọ ṣe announcement wípé òun fẹ́ kó àwọn ọ̀pọ̀ lẹ́nu jọ. Mistake tá máa ń ṣe nìyẹn o. Don't allow religion to destroy your life. Do the needful. Do the needful. Bí mo bá jí láàárọ̀ mi ò lè ṣe kó má bomi sílẹ̀. Torí mo nókú nílẹ̀. Mo ní ìyá, mo ní bàbá, mo lábúrò nílẹ̀. Ó dẹ̀ lè rí mi kí n gbé omi kí n dá ṣàràràrà torí pé mi mọ àwọn tó kọjá lọ tó rí mi tí mi ò rí. Gbogbo nàgbà náà kọ́ lè wọ́n máa rí nǹkan tó wọ́n gbogbo gbà ní gbogbo wa ń rí nǹkan tó kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ wa. Àwọn máa kọlu ra, máa sá fúnra wa lójú títì ni. Mo ti fi kíni, mo ti fi pa mẹ́ni òwe. Tẹ́ bá fẹ́ da omi nù, ẹ yé máa da omi ṣàràrà síta. Ojú omi gbóná ní ojú omi tútù ni, ẹ yé máa da ṣàràrà síta. Which we are very fond of in Nigeria. A dúpẹ́ lọ́wọ́ new kìnísìn tó ní kálukú tí ń gbélé posh. Ṣùgbọ́n àwọn kan ṣì wà tí wọ́n ṣì ń ṣe torí pé kíni ó ti mọ́ wọn lára. Nítòótọ́
ló yẹ kí Náómì kó ṣe ìkónilẹ́nujọ ṣùgbọ́n náà tó gbégbá ọ̀dà torí kò ṣe ti inú ilé títa ló lọ ṣe. mi ò ní sọ jù yẹn lọ. lórí tí tó pè ní ọmọ mi ní sọ jù yẹn lọ. kò sí nǹkan tó tuntun bẹ́ẹ̀. torí pé kí ni ọmọ irúnmọlẹ̀ ní gbogbo àwọn ọmọ kóòtù òjìrè kò sẹ́ni tí ò ti pàṣẹ irúnmọlẹ̀ kan wáyé ò bá àpẹẹrẹ ní kìrìsìtẹ́nì jù yẹn lọ kó níwọ gangan ni Jésù bí. All things have passed away, all things have become new. Ó ti kú rí. Being an ọmọ irúnmọlẹ̀ ó kì í ṣe pé ẹlẹ́mìí burúkú ni ẹ́. Bu ọ̀wọ̀ fún ọlọ́wọ̀ kọ́wọ̀ lè jẹ fún ẹ. Kí ló ṣe ń ṣeṣẹ́ ẹgbẹ́ nísẹ̀lẹ̀? Kí ló ṣe ń ṣe deliverance ní ṣọ́ọ̀ṣì? Èmi tẹ́ bá mọye deliverance ni wọ́n ti ṣe. Wọ́n nà mí. Wọ́n gbàdúrà. Mo gbàwẹ̀. Gbàtà àwẹ̀ ò gbà. Àdúrà ò ṣe. Mo ní ẹjọ́ torí Ọlọ́run ní bá ti yín jẹ́. Ẹ ọ̀rá fi mí sílẹ̀. Kí lẹ rò pé wọ́n máa sọ pé kán máa fi àmùrè kán máa fi gbọn èèyàn lára tán máa ní ó máa níṣẹ́ oríta ó máa níṣẹ́ kinní kan ó máa níṣẹ́ kinní kan. Ẹ má jẹ́ ká tanra wa jẹ mọ́. Àwọn tó gbé ẹ̀sìn yìí wá wọ́n ṣe the needful lẹ́yìn ilẹ̀kùn. Nígbà tí King Charles tó máa jẹ ọba ẹ mọye nǹkan tó ṣẹlẹ̀. Nígbà àwọn tó kọ́kọ́ jáde tó kọ́kọ́ lọ kí ẹ̀mọye tó ṣubú lulẹ̀ wọ́n ní tiredness ni. Nígbà tí queen kọ́kọ́ lulẹ̀ gbà báyìí wọ́n kọ́kọ́ gbé Mr. Manu jáde àbí kí lórúkọ ẹ ti ń jẹ́ wọ́n bò lójú. Wọ́n ní ẹ wo òyìnbó ó decorate aláìní ilẹ̀ gọgọlá aláìní kan ẹni gọgọ mú nànà mú. Tẹ́ bá mọ nǹkan tó lọ nínú ẹ̀yìn ilẹ̀kùn ẹni ha. Ṣùgbọ́n ìtẹ́ ti sọ̀rọ̀ ayé dẹrú ẹ̀sìn. Ànábì Muhammad ṣànàbí ní kẹ́ má ṣe nǹkan kẹ́ má ṣe bàbá tó tọ́ oníṣẹ̀ṣe bàbá tó tọ́ ànábì Muhammad ẹ lọ kà nínú kéwú ẹ lọ kà nínú Quran ẹ lọ bì lọ́wọ́ àwọn àgbàlagbà. Nígbà tí bàbá yẹn kú ó ṣẹ̀tọ́ fún lọ pé àwọn tí wọ́n jọ ń ṣe nǹkan wọn ó ní kán wá bá òun filẹ̀ bò láṣìírí òun ò mọ bó ṣe máa gbé gbà torí pé òun ti gbọ́ ìpè tiẹ̀ kò dẹ̀ lè sí pẹ̀lú ìpè tiẹ̀ ìpè tí bàbá yẹn tó mọ̀ ló ṣe. Jésù Kristi tá a pariwo ẹ̀ yìí he wasn't born as a Christian wọ́n àbí gẹ́gẹ́ bí Kristẹni kò kú ikú gẹ́gẹ́ bí Kristẹni. The sinisi Kristẹni. Torí oníkálùkù ti gba ẹ̀sìn mọ́ wèrè sìn. Irọ́ lẹ̀dẹ̀ ń pa. Ẹ máa wò àánú ọ̀pọ̀ ṣe mí. Náómì fi Christianity. Ó rò pé òun lè fi tẹbi tóun ti wá òun lè fi tẹ̀wọ̀n lójúmọ́lẹ̀ ń bẹ. Wọn ò ní kó má ṣe ẹ̀sìn tó ṣe ìdáyé tó ṣe ìgbà wèrè ẹ̀. Kí ni Jésù sọ? Ó ní give unto Caesar what belongs get to Caesar. Ẹ̀yin òpònú yìí. Nígbà tó tún máa sọ, ó ní owó tó fi lọ ṣe kinní yẹn, oníbo ló ti rí. Oníṣẹ́ wo ló ń ṣe? Kò ní dáa fún àwọn ọmọ oníṣẹ́ oríire mákọ́sì. Tibetan àwọn ọmọ oníṣẹ́ oríire wọn ní fi wúre lọ wọ́n. Ó ti gbàgbé pé first class obìnrin ni. Òun àti bá mi onírìṣà wọ́n lè má fẹ́ra wọn mọ̀ ṣùgbọ́n once débẹ̀ is forever débẹ̀.
ìyá ọmọ ẹ̀ ni òun àtọ̀ní wọ́n sọ pé wọ́n fẹ́ra wọn mọ́ ṣùgbọ́n ó ní ibi tí wọ́n ẹ lọ wo lórí YouTube ṣùgbọ́n báyìí ló ṣe jọ wà bẹ́ẹ̀ ni bó ṣe jọ máa wà nìyẹn bó ṣe rí nìyẹn nínú ilé ọba. ẹ wo èyí tí Portable tó kúrò nílé bàbá Aláàfin tó bọ́ síta tó lọ ń fokórè ìdíkiri ẹ wo ẹ̀sìn tó ń ṣe ní títì. ẹ wo ẹ̀sìn tó ń ṣe ní títì. ìyàwó ọba ni ọkọ ẹ̀ ò gbọ́dọ̀ pé lẹ́ẹ̀mejì kó má dáhùn lẹ́ẹ̀mẹ́ta. èmi jáde tẹ́tẹ̀lẹ̀ mo ní ìyá ẹ̀ ló kó bá torí kò yẹ kí ìyá ẹ̀ lọ bá gbénu ilé yẹn tí ìyá ẹ̀ ò bá gbénu ilé yẹn ni Náómì sì máa wà nínú ilé yẹn dídì sìn ìyá ẹ̀ lọ kó lọ síbẹ̀ gbogbo àwọn ọmọ kó lọ síbẹ̀ gbogbo àwọn àbúrò ẹ̀ ni wọ́n jọ ń gbé bẹ̀ which is not supposed to be so. Tibetan Marcus àbí tó bá dẹ̀ jẹ́ nínú orúkọ etí ẹ̀ gbogbo nǹkan táwáṣà ti ń pè é táwáṣà ti ń pè é léèyàn tó ti ń dáhùn ó ní ṣeun re alátakò máa dìde sáwọn àwọn èso tó tara tiẹ̀ náà jáde ó sọ prọfẹsì kan àsọtẹ́lẹ̀ tó dáa kan ojoojúmọ́ pósí lórí ojoojúmọ́ ikú lórí ojoojúmọ́ pósí lórí ojoojúmọ́ ikú lórí wàá máa kó ti gbogbo báìbù ní gbogbo bíi tí nǹkan burúkú wà nínú báìbù ìwọ ló mọ̀ sórí. ó ń bèrè pé ṣé wo ló ń ṣe owó tó ń wọlé fún lójúmọ́ àwọn ọmọ ẹ̀ ò lè gbóòórùn ẹ̀ lọ́dún kan ìwọ lórí burúkú olóṣì ó lè dáwọ́ lẹ́yìn ọmọ lọ́mọ. ẹlẹ́nu rírùn ọ̀dọ̀yọ̀ oníyọ̀rọ̀ lẹ́nu a máa sọ̀rọ̀ fóòmù a máa yọ lẹ́ẹ̀kì a máa yọ lọ́tún a máa yọ lọ́sì gbogbo a máa ṣe tuputupu. àwọn agbára burúkú tó gbà tó fi jẹ́ tó bá sọ̀rọ̀ báyìí tí kí ni ẹ bá bẹ̀rẹ̀ sí ní jáde lẹ́nu ẹ̀ báyìí kò ní sọ̀rọ̀ rẹ̀ mọ́ ọ̀rọ̀ burúkú ló wà máa sọ kò dẹ̀ tún gbọ́dọ̀ nú kúrò ibi tó ti lọ gbà wá agbára orí burúkú nìyẹn. ìwọ̀nba àkọ́tọ́ lọ́wọ́ bá fún ẹ ní mi sí just maintain it keep on building it. ẹ wá máa lọ tójú bọlé káàkiri ẹ wá àfikún ẹ wá agbára tó ju agbára ẹ fẹ́ lọ agbára ẹ fẹ́ lọ bọ́lọ́run gbé agbára pé pẹ̀lú agbára lókè. Tibetan ọpọlọ ẹ ti yòrò bí álọ̀mù tọ́jú sínú omi òun rèé gbogbo ẹ̀ ló jóná. apá kìíní lélẹ́yìí ó máa tápá bíi mẹ́ta tó bá tún rí another video tó bá tún ṣe ìwo lórí má jẹ díẹ̀ yìí tí bá tún rí another video tó bá ṣe torí mo ti táàgì ẹ lélẹ́yìí kó ba lè rí náà ni mo ṣe táàgì ẹ. kò ní dáa fún ẹ òfò ló máa ṣe bó ṣe gbógun ti ìyàtàdé ní káwò. Ọlọ́run ò ní wo nǹkan rẹ mọ́ ẹ kò ní wo máwọn ọmọ ẹ torí ọmọ kékeré lọmọ yìí o lè bí lọmọ ọmọ pínísí ló dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé ọmọ ti ẹni èjì lè jẹ́ ọmọ kẹta ẹni ìwọ kan ẹlẹ́ẹ̀kẹ́sì gidi. kò sí ní gbogbo fídíò ẹ tó wà lórí kíní kò sí àsọtẹ́lẹ̀ eré kankan kò sí a fi nǹkan kan hàn mí o ṣùgbọ́n o bàbá gbé bàbá ìta bá gbé bàbá àlàáfíà tó irọ́ ni ó máa ṣẹlẹ̀ ni torí ibi tó ti lọ gbàgbára nǹkan tó sọ fún nìyẹn ó ní sọ nǹkan tó dáa o ṣùgbọ́n tó bá sọ pé ó máa ṣẹlẹ̀ ni ìwọ nìkan burúkú máa ṣẹlẹ̀ sí. níjọ́ tí wọ́n máa kú ikú ẹ̀sìn ló máa kú sáàrin títì tí ajá máa lá ẹ̀jẹ̀. kán wo ọ̀lẹ́ ìṣayẹ ó lọ kọ́ rìsọ́ọ̀tì
ó lọ kọ́ kíní kan ó lọ kọ́ kíní kan káàkiri níbo ló ti rówó ǹjẹ́ wọ́n mọ̀ ní rìṣà rárá láti ìgbà tó ti wà kékeré ǹjẹ́ wọ́n mọṣẹ́ tó ń ṣe ẹni tó ń ka millions a day lórí iṣẹ́ tó ń ṣe kó jálè kò dẹ̀ jókòó dé owó ẹbí ló jókòó sí ó ń fi ọwọ́ ṣiṣẹ́ ẹ̀ ni. Kò sí business contractor ni ó ṣe bó ṣe ìpéjọ ìṣeré yẹn. Aṣọ àgbà tó wọ̀ yẹn ó ń di lọ́wọ́ kò jẹ́ kó jámájámá kó lọ ṣàwọn business yẹn. He's into big real estate. Ó dẹ̀ bẹ̀rẹ̀ láti díẹ̀ náà ni kó tó di kó tóbi tó wọ́n wá ń bèrè pé ibo ni Náómì ti rówó tó ná àyàn ọ̀gá ẹ̀ pátá tí Náómì ń wọ̀ sídìí àwọn ọmọ ẹ̀ wọn ò lè wọ̀ sára tó bá rí báyìí tó bá bọ́ pátá ẹ̀ sílẹ̀ pé pátá ẹ́ oníyebíye lórí báyìí ó máa ká pẹ́pẹ́pẹ́ máa lọ kì í sí ìsàlẹ̀ kọ́bọ̀dù ni kó má bàa bàjẹ́ ìwọ lórí burúkú olóṣì aṣọ ẹ̀ tó ti wọ̀ tó ti gbogbogbò tó bá fún àwọn ọmọ ẹ̀ máa wọ̀ lọ sí patí ni páwọn aṣọ tí aṣọ tuntun ó wá ló mọ̀ plan ẹ̀ ni láti lọ pa àwọn ọmọ lọ́mọ ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run gbogbo èyí tẹ́ ń jáde tẹ́ ń sọ̀sọkúsọ àánú yín ṣe mí ẹni ìjà òde bá ló ń pèrè ẹ̀ lọ́kùnrin o tẹni tó dẹ̀ dé sínsìn láàrí àmọ́ tẹni tó ń gbà lẹ́mí kọ́gbọ́n lórí nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tó yẹ kí n ṣe fún ní Christmas àti New Year àti ìtúnu àwẹ̀ àti ti Iléyá àti ti Easter gbogbo ẹni mo cancel títí di 2027. wọ́n náà dá kí mo wá kan fi sínú envelope mo ní mi ò ṣe kọlọ́lùwẹ̀ tó fẹ́ fowó gbogbo wọn torí olórí burúkú kan tí wèrè olórí burúkú má ṣàǹfààní tó lọ sọ káàkiri àti gbogbo kan tí gbogbo ẹ̀yin idiot tẹ́ ẹ̀ sọ káàkiri what do you know about Ìyá Adédìkáwò mi ò lè pè lórúkọ torí ìyàwó bàbá mi ni. níbi tẹ́ ẹ pé sọpọ́ mo mi ni bẹ́ẹ̀ ni ọlọ́jà wẹ́wẹ́ etí odò ibà ó máa jó dàgí ní yòdò nínú ọlá àti nínú ọlá ni. But ó kàn wá childish ló jẹ́ pé ó fi ti I'm a Christian ó fi ń bò mọ́lẹ̀ kò ṣe nǹkan tó yẹ kó ṣe. Ìpèjẹ tó ní kó pè òun náà lélẹ́yìí tó pè yìí now but she did it in a wrong way. Kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣe. Wọ́n máa ní ẹ lọ kó àwọn èèyàn lẹ́nu jọ ṣe rí pé mi ṣe wà yìí mo prefer kí n lọ ránjẹ kí n lọ pín fún wọn ní títì ju pé kí n ránjẹ kí n gbé wá sínú chọ́ọ̀chì lọ torí àwọn tí chọ́ọ̀chì wọ́n ń jẹ lọ́wọ́ mi lójoojúmọ́. You have to apply wisdom when we are doing things in this life. Irú rubbish and nonsense wo ni ẹ wo lórí burúkú olóṣì ẹlẹ́ẹ̀kẹ́ kan gírí bí búrẹ́dì tó pò dáadáa. Kò rí nǹkan tó darí ilé ayé yìí kò sẹ́ni tó rí nǹkan tó dá sí òun nìkan ló dá òun nìkan dẹ̀ ní gbogbo wòlíì ayé. Dábòrò bá kàṣẹ́gẹ̀. Anọ́fíà. Má gbá pákéjì jáde. Tí o bá fi ọmọbìnrin lọ́rùn sílẹ̀, má gbá pákéjì jáde. Gbogbo àsọtẹ́lẹ̀ burúkú tó sọ sínú ilé ayé ẹ̀ làwọn ọmọ ẹ̀ máa forí kó. Ẹni kí ló dé tí mo fi ń ṣépè fáwọn ọmọ ẹ̀? Ẹ mọ̀ pé Náómì sì níyà ni. Ìyá ló jẹ́ ọmọ ló jẹ́ fún ìyá ẹ̀. Òun náà dẹ̀ tún lọ́mọ kékeré dání.
tí kọ́kọ́ bá ṣẹlẹ̀ sí ó máa kàn yẹ́ ó máa kàn ọmọ kékeré tó gbé dání gbogbo tó bá sùrọ̀ kú sí Náómì gbogbo pátápátá tó máa sin ọmọ wọn ní kọ̀ọ̀kan ẹ̀yin olórí burúkú olóṣì gbogbo yín wá bọ́ sórí ẹ bọ́ sórí Facebook ẹ ti rí content ẹ ti rí content tẹ́ fi ń pawó ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ ó wá di pé ẹ wá bẹ̀rẹ̀ sí ní drag ara yín lórí ọ̀rọ̀ tí ò kàn yín lọ́wọ́ tí ò kàn yín lẹ́sẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní drag ẹ sọ di nǹkan tẹ́ fi ń pawó lọ́tùn tẹ́ fi ń pawó lọ́sì òfò ní gbogbo yín máa ṣe òfò ní gbogbo yín máa ṣe kí ló dé àwọn ọmọ tiẹ̀ náà tó bá rí ilé wọn ò ní dé tó bá roko wọn ràn dóko wọ́n máa tó kòròkòdó kòrókòtó wọ́n máa ra ọ̀rìn fẹsẹ̀ sí wọ́n máa ra ọ̀rìn fẹsẹ̀ kọ ìwọ fúnra rẹ̀ ajá ló máa lá ẹ̀jẹ̀ Táwàkálítù lórúkọ mi ń jẹ́ o Táwàkálítù Ẹfúnṣayọ̀ ó yá tó bá pè mí ìpè ayé ni máa jẹ́ mi ní jẹ́ tọ̀run àmọ́ ẹ ló máa dáhùn rọ́pò mi lọ fẹjọ́ mi sùn nínú ẹgbẹ́ òkùnkùn tó wà wọ́n sọ fún ẹ pé ìmọ́lẹ̀ tẹ́lẹ̀ yìí kò ṣe débẹ̀ ní fọ́jú ni olórí burúkú olóṣì ẹni òfò ẹni àdánù ó dẹ̀ ṣe fídíò jọ lóríṣiríṣi janturu kí ló dé àwọn tó ti dúró de Timothy tó ti dúró de Oríyọmí Hasan Oríyọmí Hamzat ọ̀tọ̀ àwọn yẹn ti dúró de lọ́tọ̀ ìyín àtẹnìkan ẹnìkan ṣó ó níyáwá wọ́n dẹ̀ kó sínú ẹni yẹn kó lọ gbá ìjọ̀gbọ́n ẹni kó bá lè dáwọ́ jọ kó bá lè gbogbo nǹkan tí wọ́n ti ń plan fún kó bá lè ṣẹlẹ̀ Toríyọmí tó wà ní kọ́kọ́rọ́ alákẹ́ tó bá ń gbọ́ mi ó mọ nǹkan tí mò ń sọ yìí ẹnìkan tó fọ́ létí tó mọ̀ pé wọ́n ti kó sínú ẹ̀ pé kó wá fi tọ́jà ẹ̀ ohun tí wọ́n fi wú gbogbo kìíní ìjáde nìí gbogbo kíní àkóbá gáfárà ní lọ́tún àkóbá gáfárà ní lósì bó ṣe jákòbá lọ́tún ló ṣe jákòbá lósì àfi bí ẹni pé àwọn méjì tí wọ́n ti rẹkẹ wọn tí wọ́n fẹ́ sun tó wá jọ parapọ̀ tó wá jọ sọ pé àwọn fẹ́ jọdún wọ́n wá lọ mú epo tó pọ́n dáadáa wọ́n mix ẹ̀ mọ́ bẹntiró wọ́n mix ẹ̀ mọ́ kerosene wọ́n wá tún mix ẹ̀ mọ́ gbogbo nǹkan lóríṣiríṣi wọ́n wá fi para. Náómì ló bá yé bàbá ẹ̀ jẹ́ olórí burúkú dájúdájú ìwọ ló bá ṣe nǹkan tó fi bá yé bàbá ẹ̀ jẹ́ ìwọ ló bá ṣe nǹkan ìwọ ló mú lọ síbi tó ti ṣe nǹkan tó fi bá yé bàbá ẹ̀ jẹ́ àwọn tó bá ti jẹ́ oríṣàdá ó ní àwọn kankan tó gbọ́dọ̀ ṣe sí wọn tó bá ṣe sí wọn repercussion tó máa jáde sínú ilé ayé ẹ gbogbo bí tó bá rán ọmọ lè máa sọ pé kinní kan ẹnìyàn ò dẹ̀ ro kò tiẹ̀ rí ti ẹ̀rù ṣùgbọ́n àwọn tọ́jọ́ wà àwọn akọ̀yà àwọn ni wọ́n máa kọ̀ ìyà fún ọ̀tọ̀ wọn ò wá ṣètọ́jú wọn toró o ti pariwo ẹ̀sìn ọmọ omi ní alágbára kinní kan ni obìnrin wo ló wà tí ò ní tiẹ̀ lára tí ò ní tiẹ̀ lára bó bá ṣe gbàdúrà sí ló máa strong sí ló máa build sí bó bá ṣe pé Elédùmarè sí ni màlẹ́kà tó fún ẹ ní irúnmọlẹ̀ tó fún ẹ ló máa fi gbèjẹ ló máa fi tì ẹ́ lẹ́yìn.
ìyá Náómì mọ ọmọ tó bí ó ti wá ọmọ ẹ̀ ó ti rí òun ló ṣe ń ṣe gbogbo ìtò ṣe tó ń gbọ̀n lòun náà ló mú ló fi lọ jókòó tì nílé ọkọ which she shouldn't have done. Náómì àti onírìṣà wọn lè fira wọn sílẹ̀. Ọmọ ọdún mélòó ló wà láàrin wọn? Wọ́n lè fira wọn sílẹ̀ nípa ti ara wọn, ò lè fira wọn sílẹ̀ nípa ti ẹ̀mí torí pé ẹ̀mí kan ó so àwọn méjèèjì papọ̀ báyìí. Oríṣiríṣi nǹkan náà ni mo gbọ́ nínú kinní onírìṣà nígbà tí kinní kan ó bẹ̀rẹ̀ sí ní ṣe kinní kan ó bẹ̀rẹ̀ sí ní ṣe kinní kan. Ọ̀rọ̀ ti bàbá mi nìyẹn, mi ní gbé wá sórí kinní. Bẹ́yìn bá gbé wá èmi ò lè gbé wá. Wọ́n gbé ọ̀rọ̀ yẹn kúrò, wọ́n ní látòkè wá ni. What do you people know? What do you know about the meaning of látòkè wá ni? Ẹ̀yin kan náà lè ń pariwo pé you want justice. Ẹ̀yin kan náà lè tún pariwo mo dẹ̀ sọ ẹnìkan send the petition sí mi. Mo ní allow these people to remain where they are. Abẹ́ ààbò náà wà. Táwọn méjèèjì bá jáde síta lọ́wọ́lọ́wọ́ yìí ó léwu púpọ̀. Àmì àṣẹ Ìdùmarè ìyá mi ọmọlẹ́wà. Hey, Náómì must be free. Oríyọmí Hamzat must come out. Free Oríyọmí Hamzat. Ẹ fi wọ́n sílẹ̀ níbi tí wọ́n wà. Fídíò sí ìyá ẹ̀ ṣe, ìyá yẹn gan náà fúnra rẹ̀ jábọ́. I have so many things, but mo ti ṣe program kan ní àárọ̀, so I just don't feel like playing anything. I have lot of àwọn ọ̀rọ̀ tó ní kálukú, but mo kàn ní kò ní ìdí ẹni. Let me say what the spirit is depositing in me and come out, because if I ní kí n máa ka gbogbo àwọn kìnìún wọ̀nyẹn, gbogbo àwọn kan yẹn wọ́n yẹn ni máa fi sọ̀rọ̀ jáde, and ní rúpò tí mo wà mi ò gbọ́dọ̀ sọ. Ẹ̀yin lè máa kọ́ kémi máa kà. Wọ́n send you have to sign petition. Oríyọmí Hamzat must come out. Free Oríyọmí Hamzat. Tẹ́ ẹ bá fi Oríyọmí Hamzat sílẹ̀ níbi tó wà, kò ní kú, nǹkan kan ò ní ṣe. Ààbò ló wà fáwọn méjèèjì. Abẹ́ ààbò Elédùmarè ni wọ́n wà níbi tí wọ́n wà yẹn. Ṣèbẹ́yìn náà lẹ ń pariwo justice for àwọn ọmọ tó kú. Wọ́n dẹ̀ tún mú wọn tó tì wọ́n mọ́lé. You think it's easy? Náómì tó dákú tó ń dájí, BP ẹ ti lọ sókè torí kò tí ì understand nǹkan tó ń ṣe. Nǹkan tó ń ṣe iṣẹ́ ìjọ kan ṣùpẹ́rẹ́. Iṣẹ́ ìjọ kan ṣùpẹ́rẹ́ ni. Tó máa bẹ̀rẹ̀ láti àárọ̀ kùtù hàì tó dẹ̀ di alẹ́ kan tó parí ẹ̀. Ṣùgbọ́n mi ò ní sọ yẹn bí. Tó rọ́gbọ́n la fi lò ilé ayé. Gbogbo ọ̀rọ̀ kan là á sọ ní fìtílà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀sọkúsọ lórí mídíà, àánú yín ṣe mí. Ẹrù ẹ fi pawó, ẹ fi rí kí náà ti ń pè monetization. Ẹ fi ń pull crowd, àánú yín ṣe mí. Tèmi ṣọlọ́run. Ẹ pawó, ṣùgbọ́n báwo lẹ ṣe máa ná?
gbogbo nǹkan kọ́. Àgàgà ẹ̀yin young content creators, ẹ máa wo iṣẹ́ tẹ́ máa bá wọn drag lórí Facebook tẹ́ fẹ́ fi pawó, àti lórí YouTube àti lórí TikTok. Àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ bá gbọ́ tí wọ́n bá ń pariwo ẹ̀ tó bá ń hó lálálálálá. Òkèlè gbígbẹ ó sàn ju ẹja ọ̀bọ̀kún tẹ́ máa jẹ pẹ̀lú yàrá dẹ̀ máa gún yín báyẹn dẹ̀ rí rẹ́ni tó ń fi píìnì gún yín. Inú á máa gún yín báyẹn dẹ̀ máa sọ pé mi ò jẹ píìnì. Nítorí ẹ̀sìn, nítorí new life. Ẹ ṣọ́ra. Ẹ ṣọ́ra. Ẹ jẹ́ ká ṣọ́ra gidigidi. Ẹ lè ever rí mi kí máa bá wọn drag anything fracas. I will not, but tí bá ti lè jáde báyìí, ẹ mọ̀ pé ó ní pàtàkì, ó ṣe kókó ni. Ìwọ mánu yìí, ìwọ Mr. olójú dúdú yìí, ṣọ́ ara ẹ. Ibi tó bá yí àwọn èèyàn jẹ́ dé pẹ̀lú àsọtẹ́lẹ̀ ẹ̀mí òkùnkùn tó wà lára ẹ, ó tó gẹ́. Ikùn òun náà ti ga dókè báyìí sìn. Mo ẹ pé jẹkújẹ lẹ máa lọ kó jẹ. Lóru lẹ máa lọ mímíkú mi. Bó o ṣe fẹ́ kí ìyá Tadé ní ká wò kó jèrè Tadé ní ká wò ọmọ mi, ò ní jèrè ọmọ ẹ o. Bó ṣe ń fẹnu bà ọmọbìnrin yìí jẹ́, ṣèbó sọ pé ọbẹ̀ kì í mì níkùn àgbà ni, ṣèbó sọ pé wòlíì ni ẹ́. Nígbà tí wọ́n dẹ̀ ti mọ̀ pé ọmọ báyìí níbi báyìí ló ti wá, ẹnu ti ẹ kọ́ ló yẹ kó ti jáde síta. Wàá wá ọ̀nà tó máa gbà, tó máa ṣe kíni, tó máa fi líǹkì pẹ̀lú àwọn fámìlì ẹ̀. A fi nǹkan hàn mí o lórí ọmọbìnrin yìí o. Ọ̀nà báyìí ni kẹ́ gbégbá o. Ọ̀nà báyìí ni kẹ́ gbégbá o. You think they are stupid. Tí Náómì gangan fúnra rẹ̀ ò bá ṣe, ìyá ẹ̀ á ṣe. Torí ìyá ẹ̀ ò fẹ́ sọnù. Àníyá Náómì, ìyá Tadé ní ká wò. Olórí ẹ má bínú, mi ò tó pè yín lórúkọ o. Torí ìyàwó bàbá mi lẹ jẹ́, bẹ́ẹ̀ tí ẹ jọ ọmọ fún mi. Kọ́ fọmọ mi sílẹ̀ ní o, kọ́ bá mi sọmọ mi sílẹ̀ ní o, ẹ má yẹ kọ́ ọmọ mi kú. Ọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́mọ náà tó kú ń kọ́. Amọ̀pábíra abiyamọ ló ń ta yín, ṣùgbọ́n jẹ́ ká tún dárò sápá bòmíì náà. Àwọn tọ́mọ wọn tí wọn náà kú ń kọ́. Àwọn ẹ̀ ló yẹ kẹ́ máa sọ pé gbogbo yín ẹjọ́ torí Ọlọ́run, mo bẹ̀ yín ni. Ọlọ́run á bá mi rọ̀ yín lójú, Ọlọ́run á bá mi tù yín lọ́kàn. Kí pé ẹ má yẹ kọ́ ọmọ mi kú sẹ́wọ̀n o, ẹ má jẹ́ kọ́ ọmọ mi kú, ọmọ mi ò gbọdọ̀ kú sẹ́wọ̀n. Tọ́mọ bá kú sẹ́wọ̀n, wàhálà kankan ò lè ṣẹlẹ̀. Wàhálà kankan ò lè ṣẹlẹ̀. Kò sẹ́ni tó máa gbé lọ sílé ìjẹ́jọ́ nítorí pé kí ni àwọn èèyàn kú níbi tóun náà ti fẹ́ ṣe nǹkan, àkóbá gáfárà. Ìyá Náómì, àwọn nǹkan abiyamọ tẹ́ máa ń ṣe, àná mi lódì lẹ́ ń ṣe sí. Bẹ́ẹ̀ ṣe kó gbogbo ìdílé yín tẹ́ kó lọ sílé, tẹ́ kó wá sílé bàbá mi nìyẹn tí gbogbo yín tẹ́ jọ ń gbé bẹ̀, àtọmọ àti ìyá tẹ́ jọ ń ṣe competition aṣọ. Tọmọ ẹ tó jó lórí bá wọ aṣọ báyìí, ìwọ náà wàá lọ ra the same, wàá rán close to the same style tó bá rán. Wọ́n ń ṣe bẹ́ẹ̀. Tá a bá fàgbò fẹ́gùn, a máa ń fokun ẹ̀ lẹ́ni. Yà pé mo jáde níjọ́sí, mo ná ilẹ̀ túlé ọmọ yín ká, mo sì dúró lórí ẹ̀. Ohun tí mo sọ níjọ́sí pé ilẹ̀ túlé ọmọ yín ká, òun náà lẹ tún sọ jáde lẹ́nu yìí. Ṣùgbọ́n ní ọ̀nà ìdàkejì,
ìwọ àbúrò ìyá Tadé ní ká wò. Gbogbo yín ẹ lọ jẹ́ kó rí yín lọ pé. Àní rógun àkóbá o. Àní rógun àdábá. Àní rárìn fẹsẹ̀ sín, àní rárìn fẹsẹ̀ kọ, ogun ológun ò ní jà wá. Olórí burúkú wọ Mákọ́sì. Ṣebí ṣe ló yẹ kó wà nínú àdúrà. Kó gbéṣẹ́ kalẹ̀ nínú church yẹ. Kó lákòóbá leléyìí. Eléyìí ò gbọdọ̀ ṣẹlẹ̀. Ṣùgbọ́n wèrè ẹ ṣe ló bọ́ sórí Facebook, tó ló bọ́ sórí YouTube. Tó bẹ̀rẹ̀ sí ní fún tọ́ sókè. Ìwọ náà tún fi style tún fi polówó ara ẹ̀ ń bẹ̀. Ọyọ ìwọ ṣọjọ́ bí. Ìwọ náà lọ há kinní kan fáwọn kan, ó lọ ṣe kinní kan fáwọn kan. Ó yẹ kó ó lè ní kó máa lọ deposit ẹ̀ sí ibì kan káàkiri. Ó lè ní kó lọ deposit ẹ̀ káàkiri. Ó lè má sí níbi tán ti ṣe kinní yẹn. Ṣọ́rọ̀ mi ti yé àwa Yorùbá tá wà níbí. Ibi tí mò ń lọ ti yé wa, ẹ̀yin tèmi tẹ́ mọ̀ bí mo ṣe máa ń sọ̀rọ̀ lẹ́dà. Ó lè ní pé kán bí irú tí Tiwa Savage àtàwọn kan ṣe ń sìn, wọ́n kàn pick number, wọ́n dẹ̀ pè nìyẹn, wọ́n dẹ̀ send owó sí. Àbí kókàn pick, kókàn lọ sórí Facebook àborí kíní kan àbí kíní kan, kó lọ mú number, kó bá ènìyàn sọ̀rọ̀ in private, kó dẹ̀ send owó sí. But òun ṣe ní ṣe wípé òun fẹ́ kó gbogbo wọn jọ, ó fẹ́ fi replace àwọn ọ̀rẹ́. Ṣé Yorùbá mi yé wa? Ó fẹ́ fi replace àwọn ọ̀rẹ́ tí wọ́n bèèrè nǹkan lọ́wọ́ ẹ̀ nítorí kíni? Nítorí she's now a Christian. And Ọlọ́run ò ní kó ṣe ẹ̀sìn tó máa fi ṣẹ̀sìn o. Bí mo ṣe wà yé mi ṣe sàrà o. Mo ń ṣe sàrà dáadáa. Torí Jésù náà ṣe sàrà. Jésù ṣe sàrà. Jésù ló kọ́kọ́ ṣe sàrà tó fi bọ́ ogúnlọ́gbọ̀n ènìyàn. Jésù ṣe sàrà, ẹ lọ ka Bíbélì yín dáadáa. Ó ti yé yín jàre ìyá mi náà mọ̀ bẹ́ẹ̀. Mi ò fẹ́ ṣàlàyé yẹn. But nítorí pé wèrè yìí tó ti lọ sọ̀sọ́kúsọ lórí kíní. Bẹ́ẹ̀ ni kò lè yé. Olórí burúkú dẹ̀ ní Tibetan yìí o. Ó mọ̀ pé nǹkan tó yẹ kọ́mọ yẹn ṣe báyìí ló ṣe yẹ kó ṣe báyìí kó lọ bá sọ lẹ́yìn ilẹ̀kùn. Ṣùgbọ́n nítorí ibi tó ti lọ gba agbára, tó ló gbọ́dọ̀ máa sọ àtọ́tẹ́lẹ̀ ẹbí sí àwọn èèyàn jàǹkànjàǹkàn. Ayé ẹ̀ ò ní jẹyin tó ní tòmáàtì nínú. Ẹ ṣì wèrè. Nílé ayé ẹ tó máa fi kú. Má tún sọ̀rọ̀ òdì sí ọmọ yìí mọ́. Ikú ló mẹ́ja kákò, kì í ṣẹgbẹ́ ìyá babaláku bàbá ẹ̀. Gbogbo ẹnu ni mo fi sọ. Tó bá fún ẹ ní ìlàjì oníkà kan, ìdí ẹ máa ré ni bí ẹni tó kì bèbè mẹ́fà papọ̀. God bless each and every one of us. Ọlọ́run á wo, Ọlọ́run á dá wa sí. Àwọn tí làásìgbò yìí tó ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ ni o. Ṣẹlẹ̀ ń ṣe sàrà, wọ́n ṣe pèsè. Èmi ń ṣe sàrà dáadáa. Kò sí ohun tó máa ní kí n fi ṣe sàrà tí mi ò ní fi ṣe sàrà. Kò sí. Tí ò bá ti lẹ́rùn èèyàn nínú,
torí mi ò ní jẹjẹkújẹ ní tó máa pé kémi náà mú tèmi mélòó mo bí mi ò dé kí kọjá àyè mi ò wá gbára lọ síbi kankan tó máa ní kí n wá ṣe sàárà tìpátìkù kankan. nítòótọ́ alágbára ni Náómì ó níbi tó ti wá ṣùgbọ́n èyí tó yẹ kó súnmọ́ àwọn tiẹ̀ lẹ́yìn ilẹ̀kùn Christianity ló fi bò lójú ó dẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ and she knows òun ló ṣe lọ síbẹ̀ pé bóyá tó bá ṣe yẹn òun lè fi cover kan tó yẹ kóun ṣe gangan kóun fi cover. I don't fool myself. èmi ń ṣe kò sírù sára tí mú mi ò kí ṣe bẹ́ẹ̀ ni iṣó fún lójú pẹ̀wù máa ṣe bẹ́ẹ̀ ni báyìí ni kí nǹkan báyìí ni kí n fi sí òun kọ́ yẹn gangan ni màá fi sí bẹ́ẹ̀ lẹ́wà ni kí n ṣe máa ṣe bẹ́ẹ̀ ni kí n fi gbàdó sí màá fi sí bẹ́ẹ̀ ni kí n má fi gbàgbó sí màá fi gbàgbó sí bẹ́ẹ̀ ni kí n má fi yọ̀ pé oyin nìkan ni kí n fi ṣe màá fi oyin bẹ́ẹ̀ ni kí n má fi kọ́hún sí kó má bàa tètè rọ̀ igi ló máa jẹ àbí gáàsì. wọ́n rí pé wọ́n fi ọwọ́ ọlá gbá wọn lójú bó dẹ̀ ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn ó fi ọlá gbá àwọn tiẹ̀ ó fi gbá wọn lójú tó bá wù yín kan tó bá ṣe àkókò tí ìkíkan tẹ̀ tí ì pè mí ọlọ́ṣun ọlọ́ya oníkìní kan gbogbo ẹ̀ ní mẹ́ ọlọ́bàtálá pọ́nbélé funfun nẹ́nẹ́ ni. nígbà tó tún yẹ pè mí ní voucher gbogbo ẹ̀yin tẹ́ pè mí ní voucher bò nílé ayé yín kù sínsìn ẹ fi ẹnu kọ káàkiri gbogbo ẹ̀yin tẹ́ ń bú Náómì tẹ́ ń pè ní orúkọ tí kò jẹ́ nítorí pé nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ ṣọ́ra yín ẹ lọ mórímù ibi tẹ́ àwọn content tẹ́ ṣe yẹn ó ti tó gẹ́ ẹ tún ti wá sọ́jìjà láàrin ara yín ṣe tún ti ń ṣépè fúnra yín ṣe rí ẹ̀yin tẹ́ ń ṣe content ẹ tún ti ń bára yín jà lórí ọ̀rọ̀ Náómì báyìí ló sọ kò yẹ kó sọ báyìí ló sọ kò yẹ kó sọ báyìí ìpìlẹ̀ tó fi ránṣẹ́ síra yín torí bí àwọn tiẹ̀ náà bọ́ ṣe ń bínú sí tó wọn kì í gbàgbé kéèyàn tún sọ̀rọ̀ òdì sí ibi tọ́rọ̀ wá wà nìyẹn. má kọ́ sí Tibetan ibi tó ti lọ gba agbára ẹ̀yẹn wàá mọ̀ pàgbára ju agbára lọ. agbára orí burúkú tí wọ́n lọ gbà tó jẹ́ pé o kì í fi sọ nǹkan rere sínú ilé ayé èèyàn yẹn. ṣèbó ń kúnlẹ̀ fóbìnrin àbó kì í kúnlẹ̀ fóbìnrin. ṣèbó ń dọ̀bálẹ̀ fóbìnrin àbó kì í dọ̀bálẹ̀ fóbìnrin. ṣèbórí ìkúnlẹ̀ náà ló tún máa gbà dìde àbórí ìkúnlẹ̀ kọ́. àbó kì í wọnú ara obìnrin lọ ni. lórí eléyìí wá jẹyún ẹni ṣù. yíyan 20 ọdún ní nǹkan tó ṣe sílẹ̀ wàá jẹ ní tútù a tún máa jó ẹlẹ́nu. fi Náómì sílẹ̀ o fi Yátádé ní káwò sílẹ̀ lọ wá ẹlòmíì mú ṣó wá rí Oríyọmí Hamzat rọra mẹ́nu kúrò ní tìyẹn náà. ó tiẹ̀ wá sọ̀rọ̀ Oríyọmí Hamzat tí Náómì yìí ló gbogbo pẹ́ bẹ́ẹ̀ ló ṣe sọ pàdípà kan nìyẹn ó mọ àwọn tó ń do àbúrò ẹ̀ náà kan do ọ̀nkú ẹ̀ kan do gọ́sàn ẹ̀ kan do olórí burúkú okó tó wà lábẹ́ ti owó ṣe lọ́ba kó lọ́dọ̀. àgbà òṣì àgbà òfò agbáranu agbára dáradá ẹlẹ́nu pẹ́kẹ́pẹ́kẹ́ bí òbòtán yọ kinní nínú ẹ̀ ṣíọ kẹlẹ̀bẹ̀ pẹ́ wòlíì jàtìjàtì wòlíì rédèrèdè. Nàìjíríà ọmọ máa rojọ́ ni fún ọmọ máa jáde lọ́tún lọ́wọ́ máa jáde lọ́sì náà máa jáde lọ́tún lọ́wọ́ máa pòfolo bíi torí wárápá lọ́wọ́ máa jáde lọ́tún lọ́wọ́ máa jáde lọ́sì.
lóṣì tẹ̀wọ̀n dé apá kejì ń bọ̀. Help me share this thing. Let me share it round. Mo ti táàgì ohun gan náà. Ẹni tó bá tún jẹ́pọ̀ rẹ̀ Marcus ẹ máa bá mi tag gbogbo ẹni bá jọ rẹ̀ Marcus ẹ máa bá mi táàgì ẹ lọ. Ìkan nínú àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ àbáwọn ọmọ iṣẹ́ àbáwọn ọmọ church wọ́n á ṣàríṣà tó máa mú fún. Pé èmi Olúwatóyìn ọmọ Tádé ṣe ẹ fún Ṣayọ̀ mo ní kò ní dáa fún ẹ. Fún ìsọkúsọ tó lọ sọ lórí ìyá Tádé ní káwò lórí Facebook. Mo ní ajá ló máa lá ẹ̀jẹ̀, ajá ló máa jẹ ẹnu ẹ̀. Ìyọ̀rọ̀ ló máa pa ẹ́. Pé ò tiẹ̀ kí rí kankan tó dáa. Kò tí ì sẹ́ni tó sọ̀rọ̀ àlùbáríkà sínú ilé ayé ẹ̀ rí. Ikú yìí náà ni. Ikú yìí náà ni. Ó tún sọ títí. Wọlé ẹ ti lọ, ó ti wọnú ilé, ó ti lọ bá nǹkan mi pàdé lórí eléyìí o. Bó ṣe sọ̀rọ̀ tí Yatade ní káwò náà ló mú ọ ní rìṣà ìwà ẹyọ àti ẹsàbọ ẹ̀yin méjèèjì wá mú ọ̀rọ̀ á bẹ̀rẹ̀ sí ní pín yẹn kàn. Ẹ rò pé ti rí content tẹ́ fi ń pawó, ẹ ti rí ọ̀rọ̀ tẹ́ lè fi pawó, owó gbóná. Ìwọ lọ wo àwọn tí wọ́n fún ẹ lésì, àwọn tí wọ́n ní ọgbọ́n lórí, wọ́n sọ fún ẹ wípé kí ni you are a devil incarnate. Àwọn ọ̀ràn orí burúkú tó ń rí ọ̀tọ̀dọ̀ Ọlọ́run kan ló ti wá, gbogbo ẹnu ni mo fi sọ. Torí kéèyàn wà nílé ayé yìí kó má rí good tidings kankan, kó má dẹ̀ rí àmọ̀ràn kankan téèyàn lè fi wé fún nǹkan burúkú tó bá ń lọ tó bá ń bọ̀. Ṣé bóun ni mo jáde síta níjọ́ wo bí báyìí pẹ̀lú bínú ṣe ń bí mi sí Benjamin Ọláwálé ọmọ Òsófìà, bínú ṣe ń bí mi sí tó. Mo tún caution ẹ torí pé kí ni mi ìfẹ́ kú òjijì fún ẹni tó lọ ń gbé fìlà dání lọ́dọọdún. Òun sọ pé òun tún ti wá lọ́dún yìí o, ó tún ti wá fẹ̀mí ẹ̀ sílẹ̀ o, bí bàbá yìí bó bá gbẹ̀mí mi o kọ́ sí ẹ mọ́ torí pé kí ni akotorí ẹ̀ ní lọ́wọ́ ẹ̀ yìí. Ṣẹ́yìn ìgbọ́ Yorùbá ṣá, ṣẹ́yìn mọ̀ ṣe ó kàn sọ̀sọ̀kúsọ. Ọlọ́run ló ti ẹ̀ mọ̀ lúbi tó ti wá nínú gbólọ́hùn. Ẹ̀yin òpònú ṣẹlẹ̀ òun rẹ̀ o, gbogbo nǹkan bá ti rí fáwọn tó bá ti dé wọ́n á ní wòlíì ìṣẹ̀lẹ̀, wọ́n á ní wòlíì ìṣẹ̀lẹ̀. Ẹ rí nǹkan kan ṣe fún ẹ̀rù ẹ̀ ń bà yín kó má bàa rí kú sí yín àbí. Help me share. Part 2 is coming. Tó bá tún jáde, tó bá tún share any video, tó tún dárúkọ ọmọ Yatade ní káwò yìí, tó tún dárúkọ ẹ̀ sí. Ìjà ìpadàbọ̀ Abìjà mi, máa tú ẹ síta. Máa tú ẹ síta tó máa tú ẹ yán, máa da petrol sí díẹ̀. Máa fi petrol sí díẹ̀ àbí kí n mú kíní ìbọn ṣàkàbùlà, máa bù sí díẹ̀ máa ṣáná sí. Ṣé wọ́n rò pé ìwọ gan fúnra rẹ̀ ò farapamọ́ ni? Ǹjẹ́ ìwọ mọ̀ pé èmi mọ̀ pé ìwọ mọ̀ pé èmi mọ̀ ohun tí ìwọ mọ̀ pé èmi mọ̀? Orí ẹ bàjẹ́. Táwàkálítù lórúkọ mi tó bá fẹ́ lọ gbé mi wò. Táwàkálítù ọmọ Tádé ṣe, Olúwatóyìn ọmọ Tádé ṣe, ẹ fún Ṣayọ̀. Olórí burúkú má ṣàǹfààní, ẹni àìjírí ẹni àìjíkò. Tó bá tún dárúkọ ọmọbìnrin yìí ò ní jèrè kankan nínú àwọn ọmọ tiẹ̀ náà. Tó lọ́mọ kékeré lọmọ yìí sí ẹ. Ọmọ pínpín níṣẹ́ ni. Ó dẹ̀ tún lọ́mọ òkókó lọ́wọ́. Ó mọ̀ pé bó ṣe ń fẹnu bà ti ọmọ ọlọ́mọ jẹ́ yìí. Ọmọ kékeré tí kò tí rí yẹ láti bí ọ̀sẹ̀ kan àbọ̀ nsìn.
ọmọ yẹn náà the spirit is down ìyá ẹ̀ the spirit is wọ̀wọ́ òun gan fúnra rẹ̀ bp ẹ̀ ó ga sókè ni má jẹ́ kí bp ẹ̀ ga sókè mọ́ máa bomi sẹ́gbẹ̀ẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ní gbogbo ìgbà omi tó wà lẹ́gbẹ̀ẹ́ ò gbọ́dọ̀ gbẹ èmi ni mo pa nírọ́ láàárọ̀ kùtùkùtù jí bomi tútù sílẹ̀ omi ni mo kọ́kọ́ tẹ̀ kí n tó fẹsẹ̀ tẹ yọrin àbí ta ni kò kí bomi tútù sára Jésù Kristi náà máa fomi ṣèwòsàn Jésù Kristi náà máa ṣètò Jésù ò mà kí ṣe Kristẹni eku àtẹjá ni eku àtẹjá àti kíní gbọ́dọ̀ máa fi ṣèkó mọ́ ẹ̀ àbẹ́ ti gbà ẹ́ lọ́kánú bíbélì ẹyẹlé náà máa fi ṣèkó mọ́ Jésù kò mà kí ṣe Jésù kó mà tó dipò lọ kò mà kí ṣe Kristẹni kó tó dipò wọn kàn má gbélébù ikú ọba ló mà kú ìrì tẹ́ máa ń rí tó máa ń kọ sínú sí kíní sí kírọ́ọ̀sì tó ń kọ ìrì sí báyìí eléyìí ni ọba àwọn Júù náà kọ sí ní ìrì yẹn mi èyí ni ọba àwọn Júù ìrì tẹ́rí yẹn tó máa ń kọ sínú orí kírọ́ọ̀sì yẹn èyí ni ọba àwọn Júù nítumọ̀ ẹ̀. Ó wáyé látara ẹ̀mí láti ìdílé ọba ó dẹ̀ tún kú pẹ̀lú ipò ọba torí pé kí ni adé tán gbélé lórí wọ́n rò pàdé ẹ̀gún ni ẹ̀yin òde olórí burúkú ẹ̀ Náómì ò kì í ṣẹgbẹ́ ẹ̀ ní gbogbo ọ̀nà pátápátá ìyá Tádé ní káwọ́ tó wò yìí kò ń ṣẹgbẹ́ ẹ̀ òun ló kàn ń fi Kristẹni ló fi kó bá rẹ̀ Jésù náà sọ ó ní ẹ fi ti Késárì fún Késárì mẹ́ra aṣọ Ọlọ́run pẹ̀lú mámọ́ni gbogbo ilẹ̀ dẹ̀ ń lọ sílé babaláwo lọ́lé oníṣègùn ẹ̀yin wèrè omi lásán níṣẹ́ kò sígbà tí mi ò ní that I will not reach out to you ìyàwó mi tó fine calm down ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣọ́ra o. Help me share. It's already 1 hour. So, mo ń padà bọ̀. Máa lọ dédé jókòó sórí YouTube ni. Tí bá tún rí update tó bá ṣe update fọmọ yìí. Ìgbà yẹn ni màá wá túwọ̀ náà síta. Màá ṣèkó mọ́ yẹn fún ẹ. Gbogbo olórin ni máa pè. Bí mo ṣe ń pe ti Muslim ni màá pe ti Kristẹni ni màá pe ti ìbílẹ̀ ni màá pe Sàláwà Àbẹ̀ní ni màá pò sí ní èjì rẹ ni màá pe gbogbo ọmọ báyìí ni màá pe tó máa wá ṣèkó mọ fún ẹ olórí burúkú olóṣì kéèkì tún rí update kan tó tún máa ṣe fún ìyá Tádé ní káwò àbí tó máa ṣe fọ́ọ̀nì ìrìṣà ìwọ olórí burúkú olóṣì ó ṣojú bí ojú ìnàkí ó ṣojú bí ojú ìnàkí ayé ẹ máa bàjẹ́ ni ayé ẹ máa ṣòfò dànù ni kí lọmọ ọlọ́mọ ṣe fún ẹ okay now àwọn ọmọ yẹn ó fi wọ́n ṣe rúbọ ni ọmọ tí wọ́n tẹnu mọ́ yìí ọmọ bó ṣe pọ̀ tó ṣá nínú ayé yìí àti lódì kejì ọmọ bó ṣe pọ̀ tó tó bá ti fẹ́ rì ní ohun agbára ẹ̀
ló máa wo kókó mọ́rọ̀ ẹnìkan ló máa tó máa lọ ló máa bọ̀ ló máa sọ pé òun tún ti ríran kan òun tún ti ríran kan òun tún ti rí ọmọ ojú ẹ̀ yẹn máa fọ́ Marcus Tibetan ojú ẹ̀ máa fọ́ olórí Táwàkálítù ni mo ń jẹ́ anyway you know me already ṣá toro ti ṣe program fẹ́mi náà rí ó ti sọ̀rọ̀ nípa mi rí lórí program ẹ̀ so kó bá lè forúkọ mi kún pé mo sọ pé ẹ fún Ṣayọ̀ lórúkọ tí mò ń jẹ́ o ọmọ irúnmọlẹ̀ ni mí Ọbàtálá ni mo bá rọ̀ torí bí kan láti bí mi kó tó di pé mo ṣe di Kristẹni so kó jẹ́ kó rí ẹ̀ kó lọ pé dáadáa ọmọ Tádé ṣe ẹ fún Ṣayọ̀ ni mò ń jẹ́ gbogbo ọwọ́ ni mo fi sọ̀yà olórí burúkú Sòǹdó kò mọ ṣáàṣì kò níran kankan tó dá kò ní prọfẹsì kankan tó dá kò rírí bẹ́ẹ̀ ni máa yọjú ẹ̀jẹ̀ ni èmi vulture fún ara mi èmi ìyáláyà ẹyẹ bàgẹ̀ kò ní dáa fún ẹ olórí burúkú olùṣì a tún máa sọ á ní wọ́n ti fi hàn bó dẹ̀ ṣe máa rí nìyẹn a wá bẹ̀rẹ̀ sí ní kóòtù gbogbo Bible gbogbo bí tí nǹkan burúkú ti ṣẹlẹ̀ nínú Bible gbogbo ẹ̀ líwèrè yìí mọ̀ láti fi support nǹkan tó sọ wọ́n máa ń sọ̀rọ̀ yẹn sí létí báyìí ni níbi tó ti lọ gbàgbára wèrè tó lò ẹ̀yin ò ṣe rí agbára tó dáa tẹ́ máa fi tún nǹkan ṣe àsọsílẹ̀ tó máa yíbi padà tó máa sọ dire ẹ̀yin ò rí yẹn kẹsọ kò rí nǹkan tó darí gbogbo àwọn ọmọ church ẹ̀ pátápátá wọ́n ti yọ lórí burúkú nínú ẹ̀mí ẹ lè máa rí wọn nínú ara kẹrò pé èèyàn ni wọ́n òfò ló máa ṣe dànù òfò ló máa ṣe dànù kó tẹ̀ tí wọ́n sọ pé ọmọ ọ̀dọ́ mímọ́ ni ọmọ sẹ̀lẹ̀ ní ẹnìyẹn ọmọ sẹ̀lẹ̀ ní wọ́n bá máa wọ́n wòlíì wọn tún ti dé o wòlíì àwọn sẹ̀lẹ̀ tún ti dé o ó tún dé pẹ̀lú prediction tọdún yìí o ẹ̀rù á máa ba gbogbo fún wa kó sókè kò ní dá fún àti ibi tó ti lọ gbàgbára orí burúkú tó fi ń dẹ́rù bà wọ́n yàn ajá ló máa lá ẹgbẹ̀yìn ajá ló máa lá ẹ̀jẹ̀ ìgbẹ̀yìn máa ju ti Jésébẹ́lì lọ I appreciate each and every one of you. Thanks a lot. I have to go now. Ìkà lọmọkùnrin yìí o. Ìkà ni o. Ìkà ni o. Kò ríre sọ́sírí. Kò ríre kankan sẹ́ni kan. Nísẹ̀lẹ̀ náà bó ṣe máa wo kọ́kọ́ mọ́ wọn nìyẹn. Ẹ̀bọ́n báyà sí kiri kan. Ó máa kú. Ojoojúmọ́ ló ń rí pósí. Ojoojúmọ́ ló ń rí pósí. Ojoojúmọ́ ló ń rí pósí. Kò rí kankan ju pósí lọ. Kò rí pé ẹni yìí ó máa kọ́lé o ẹni yìí ó máa ṣí ṣọ́ọ̀bù o ẹni yìí ó small business ẹ̀ ó máa lọ sókè o irọ́ pósí ni pósí àti kòtò tó máa pìyàn sí wọ́n tó yẹ pọ́n máa níjọ́ tó bá kú báyìí wọ́n máa gé ẹ wúnúwúnú báyìí ni níjọ́ tó bá kú ẹ má rò pé bóyá ẹ máa rí sẹ̀lẹ̀ ń bẹ̀ o ẹ máa retí ẹsẹ̀ gìrìgìrì àwọn aláwo tó máa débẹ̀ òun ló dẹ̀ jáde tó dẹ̀ ṣàtakò fáwọn kan páwọn kan ni wọ́n ń ṣe kinní kan Táwàkálítù lórúkọ mi ṣé o ti gbọ́ Táwàkálítù ọmọ Tádé ṣe ẹ fún Ṣayọ̀ òun lórúkọ mi jẹ́ kí n tún rí ẹ kó tún ṣe program kan fọmọ ẹ̀ ìtorí ẹ máa lọ jókòó sórí YouTube èmi kàn máa ń lọ download iṣẹ́ tí mo bá ṣe sórí YouTube ni mi ò kì í go through ṣùgbọ́n gbà tí mo rí àwọn líǹkì tí wọ́n sẹ́ẹ̀dì sí mi tó ń sẹ́ẹ̀dì sí mi tó yìí tìbẹ̀ kan tuntun sọ báyìí o tìbẹ̀ tó àtẹ̀yìn àáfà tẹ́ ẹ̀ sọ̀sọ̀kúsọ. èèyàn lóhun invite àwọn iye báyìí
wọ́n máa ṣí hall ní aago 10 àwọn tó máa wá ṣílẹ̀kùn wọ́n ti máa wà ńbẹ̀ láago 8 láti prepare ibẹ̀ sílẹ̀ fún àwọn tó máa dé aago 10 náà ni kó wá ẹ dẹ̀ ti ṣe kíni ẹ ti bẹ̀rẹ̀ sí ní lọ dé síbẹ̀ látago 4 àárọ̀ ejò lọ́wọ́ nù náà. Please let this be an eye opener. Toro ó ti open eye tèmi sìn. Àwọn tó ń pariwo wọ́n kàn ń pariwo mi sọ fún wọn gbogbo nǹkan tí mo fẹ́ ṣe láti December di 2027. Mi ò dáná, mi ò há oúnjẹ, mi ò ṣe nǹkan kan fún anybody. Common aṣọ gan mi ò fún yàn, owó gan mi ò fún yàn. Torí àmọ́ bí táwọn olórí burúkú yìí ti ń dúró dé yàn. Torí pé wọ́n lọ ṣe announcement yẹn ní orí ètò Oríyọmí Hamzat ní gbogbo wàhálà yìí ṣe ṣẹlẹ̀. Gbogbo aládẹ mọṣẹ́ tí Oríyọmí Hamzat ń ṣe. A mọ̀ pé ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni. Ṣùgbọ́n òmíràn kan kó sínú ẹnìkan tó wá lọ ṣe àṣemáṣe sí Oríyọmí pẹ̀lú ìbínú Oríyọmí fọ́ létí. Mi ní sọ jù yẹn lọ. Mi ní sọ jù yẹn lọ. Ṣẹ̀rí ibi tó kùn yẹn ti ń gùn bọ̀. Ó gùn nọ̀rẹ̀. Mi ò ní kó má rìlíìsì ẹ o. Tán bá rìlíìsì ẹ, ya gbé báàgì ẹ jẹ́ kó ya wá ìlú kan. Kó ya lọ farasin síbẹ̀. Kó ya lọ farasin síbẹ̀. Kó wá lọ wá iṣẹ́ ìyọ́nú tó dáa. Iṣẹ́ àforíjì tó dáa. Iṣẹ́ ìfojú rere wò mí, ẹ̀ṣíjú àánú wò mí, iṣẹ́ rẹ́rìn kò mí. Kó yá lọ ṣe. Kó lọ ṣiṣẹ́ ìdáríjì. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá nífẹ̀ẹ́ Oríyọmí Hamzat. Ṣé rí kíní tí wọ́n tó ń pín kiri tán ní kẹ́ máa sign. Don't sign it if you don't want him dead. Ṣé kí náà ti ń pè kíní tán máa ń sign kiri tán send sí mi náà. Kí náà ti ń pè. Ṣé petition ni? No, not petition. Má jẹ́ kí n sọ òyìnbó dára. Ẹ jẹ́ kí n lọ wá. Ẹ jẹ́ kí n lọ wá níbi tán ti send ẹ̀ sí mi. Ẹ jẹ́ kí n lọ wá. Good evening, my love. How are you? Oh my yeah. Ó yá gan ni. Ìgbà yìí làárọ̀. Ìgbà yìí làárọ̀. Ó yá. Ó ti yá jù. Kíní ti delete. Petition náà ni. Okay, wọ́n ti gbé sí delete every 30 minutes àbí 24 hours. Okay, ó ti pé 24 hours. Mo wá kọ síbi. Ó ní ẹni yẹn send inú kíní tí wọ́n send link yẹn. Help free Oríyọmí Hamzat by signing this petition. Mo wá kọ síbẹ̀. Ṣẹ́rí. Nǹkan tí mo kọ síbẹ̀. Ṣẹ́rí. Mo wá kọ síbẹ̀. Mo ní there is no need to force anything for now, as he is under God's protection where he is right now. Forcing things to get him released out of there could lead to his untimely death. Mo dẹ̀ sign it. Your case. Yeye Olomo plenty case. Mo dẹ̀ fẹ́ra wọ kan sí. Lára àwọn tó wà ńbẹ̀ nínú fọ́rọ̀mù yẹn, wọ́n wá ń jáde ní kọ̀ọ̀kan, wọ́n wá ń bá mi sọ̀rọ̀. Kí ló dé tí mo sọ pé kó má sign the petition? Mo ní nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn wo, ẹ̀yin owó bí tí kíní yẹn máa lead sí. Tẹ́ bá rí iye nọ́mbà àwọn tó yẹ kí wọ́n sign petition,
tó bá pé láàrin 24 hours tó bá release láàrin 24 hours ẹnu kìnìún ló lọ kó sí. God bless you. Thank you very much. Mr. Roku, Mr. Rípósí, lọ rípósí sáwọn ọmọ ẹ̀, lọ rípósí sí ìyàwó ẹ̀, lọ rípósí sí àwọn ọmọ ẹ̀ àti ìyàwó ẹ̀ àti wọ́gan fúnra rẹ̀. Má sọ̀rọ̀ nípa ìyá Tadé ní káwò mọ́. Tó bá tó sọ̀rọ̀ nípa ọmọbìnrin yìí, kélé máa gbé ẹ. Wọ́n á dù ẹ́ wọn nírí ẹ̀dù. Olórí burúkú olùṣèṣòǹdókò mọ́ṣáàṣì ẹni ibi ẹni ẹ̀kọ́ ẹni àìjírí ẹni àìjíkò. Ta ló tàbí òróró fún wèrè yìí o? Ta ló tàbí òróró wòlíì fún? Torí wòlíì ṣẹlẹ̀ ni, olùṣọ́ ṣẹlẹ̀ ni, òṣìṣẹ́ ṣẹlẹ̀ ni, tó dẹ̀ láwọn followers tó ní ṣọ́ọ̀ṣì gbàràmù toró lórí burúkú àwọn olórí burúkú kan tó bá ti gba envelope gbogbo nǹkan tó ṣe wọ́n tán. Envelope yìí náà ni tó bá ti fi ṣàkàgbé wá. Àdẹ̀ kúkú rí kókó. Bábúrò mi kan ṣe máa ń sọ, a ní kí ni kókó? Kò sí kókó, kò sí nǹkan kan. Lọ máa jíṣẹ́ gbókùgbókù ẹ lọ máa jẹ fáwọn ẹlòmíì. Ahọ́n ẹ tó ti sín yẹn má fi sọ̀rọ̀ òdì sínú ilé ayé ọmọ ẹ tó bá fẹ́ kí gbogbo ilé ayé ẹ kó di àdá lọ sóko àdá dé àdá lulẹ̀ gbọ́nràn gandan ilé ayé ẹ gbọ́nràn gandan. Torí pé kíni tọkọ bá lọ sóko tó dàdà bá lọ sóko wọn kì í jèrè oko tọdún bá dé. Bó o ṣe fẹ́ kó jèrè ọmọ ìwọ náà ní jèrè ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ni jàre ọkọ mi lọ bá mi wá tètè sáré. A gbọ́dọ̀ mẹ́ni tó tàmì òróró fún lórí burúkú yìí. I love you all with the love of Christ. Alábí ò ní ṣẹlẹ̀ nìkankan nínú wa lórí. Kò ní ṣẹlẹ̀ mi náà lórí, kò sì ní ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tọmọtọmọ bí àkàrà. Àsọtẹ́lẹ̀ ẹbí kò ní wá sáyé lórí yín lórí àwọn ọmọ yín. Tó bá kù díẹ̀ ká sọtẹ́lẹ̀ burúkú mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀. Tí wèrè kan bá fẹ́ jíṣẹ́ burúkú kan fún yín ẹ máa tẹ̀lé wọn lọ nínú ẹ̀mí. Àwọn bá mi mọ̀nìmọ̀nì, àwọn bá mi mọ̀yànmọ̀yàn. Wọ́n á ní kò sí ifá tá a dá tí kò létùtù. Kò dẹ̀ sí ifá kankan tá a máa dá tí kò ní létùtù. Torí pé tó bá kọ̀ lógì a máa fọ́ ní kọ̀rọ̀ ni. Tó bá kọ̀ lógì a máa fọ́ ní kọ̀rọ̀ ni. Alábí ò ní ṣẹlẹ̀ yín lórí, ìran bí ò ní ṣẹlẹ̀ yín lórí, àsọtẹ́lẹ̀ bí kò ní ṣẹlẹ̀ nìkankan wá lórí tọmọtọmọ. Ẹni bá ní ká kú aṣíwájú wa kú, ẹni bá ní ká má lọ tá a lọ tá a bá máa dé wọn á ti gbé gbìn láṣẹ Èdùmàrè. Ọwọ́ báyìí ni labalábá ló máa fi ó máa ń sáré wọgbó ni fàájì ló máa ń ṣe wọgbó ní ugbó. Gbogbo àwọn ọ̀tá wa wọ́n máa járe wọgbó ni. Ìran ẹrẹ̀fọ̀ kan kì í rógun ìgbóná kókó lára ọ̀tá máa ń le. Àwọn ọmọ wa wọn ò ní gbóná òdì wọn ò ní tútù òdì. Iná ẹrú kan kì í gbóná dalẹ̀ bẹ́ẹ̀ ni. Bó ti wù kí làásìgbò kó fìwà tó. Àní bá kú àní bá lọ. Wọn ò ní dúró dè wá lẹ́yìn ilẹ̀kùn nínú ilé wa. Ayé ò ní gbèrú wa látẹ̀yìn. Ẹ máa bá mi ṣàṣẹ sọ̀rọ̀ yìí. Ayé ò ní gbèrú yín látẹ̀yìn. Ogun ológun ò ní jà yín. Àpawọ́pọ̀ ogun kò ní jà wá. Àwa gan fúnra wa àwa ní fi ogun jara wa. Torí nǹkan méjì ló ṣẹlẹ̀ sí Náómì.
ogun tí ẹ fúnra rẹ̀ jà nítorí ogun yẹn ogun mo lè dọ́gbọ́n sí ni and èyí tó ń bá Oríyọmí Hamzat tó ń bá fà lábẹ́lẹ̀ tó wá ń wá nǹkan ayé ò ní wẹ́sùn sí yín lẹ́sẹ̀ ẹ ní jẹ nínú ẹ̀san ẹlẹ́sùn ẹ ní jẹ nínú ìyà oníyà èmi náà ò ní jẹ nínú ẹ̀san ẹlẹ́sùn mi ní jẹ nínú ìyà oníyà mi ní bá wọn péjọ jẹ nínú ohun tí mi ò mọ bí wọ́n ṣe ṣe é gbogbo wa pátápátá ẹnu wa ò ní kan àní báráyé fọwọ́ tì àtàpàkò kò kéré nínú ayé kò kéré nínú ẹ̀ṣẹ̀ ẹni kéré ẹni parẹ́ máyé ìka kékeré ìbò ṣe kéré tó ó ní tí ò bá sí lára ara tí ò bá sí nínú ọwọ́ mọ́ ayé ẹ máa ṣòfò ni ayé yìí ò ní ṣòfò nínú ẹbí nínú ará nínú ilé ayé yìí ẹni tó ṣe mẹ́sẹ̀jì mi yẹn tó lọ mẹ́sẹ̀jì mi sínú I don't know where ẹni náà orúkọ ẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ọlá something ẹ lọ mẹ́sẹ̀jì mi sínú messenger tẹ́ bá fẹ́ mẹ́sẹ̀jì mi ẹ má mẹ́sẹ̀jì mi sórí message is different from messenger message on this one is for important something but messenger is free and I do come here I seldom check something here unless you only can check it. If you want me to check your message, send it to my messenger or you send me on WhatsApp. +32488259707. I don't neglect messages. I don't ignore people, but you have to introduce yourself fully. Tó mi bá balẹ̀ ó máa ń nípa ni o gbogbo wa la máa ń nípa ohun rere àwọn ọmọ wa ń nípa ohun rere ayé ò ní pa wá ká tó rógo àwọn ọmọ wa wọn ò ní pa àwọn ọmọ wa ká má bàa rógo wọn ǹjẹ́ yóò bá mi yé wa báyìí ẹ̀gún ayé ò ní gún wa lẹ́sẹ̀ o àgógó ẹnu lẹ́dìyẹ fi ń tẹ̀yìn ẹ̀ ṣe ẹnu aráyé ò ní pa èmi Ọmọ́tádé ṣe ẹnu aráyé máa tún mi ṣe ni gbogbo yín pátápátá ẹnu aráyé máa fi tún tiyín ṣe ẹ̀yin náà ẹ má fẹnu bà tèèyàn jẹ́ bí irú ìtí gbogbo yín lọ ṣe lórí Náómì lórí Facebook yìí tẹ́ fi ń create content tẹ́ fi ń pawó èèyàn wà nínú ìnira ẹ̀yin ṣe content ẹ fi ń pawó débi pé ẹ ti wá bẹ̀rẹ̀ sí ní gbógun tira yín sìn ẹ ti ń ṣépè fúnra yín. Let me tell you something. Being a Christian does not stop you from taking care of yourself. Tó o bá ní pé o kàn máa jókòó sínú ilé o máa gbààwẹ̀ o máa gbàdúrà ibẹ̀ náà ni wọ́n máa dè ẹ́ mọ́. Ogun ò lè kólúwa má ṣe ó jáde sí ni o tó o bá jáde sí o ní mọ̀ pé nǹkan báyìí ló máa ṣe Jésù ṣètò gbogbo nǹkan tí Jésù ṣe ètò ni o nígbà tí Lásárù kú Jésù ò ṣe nǹkan kan ó lọ sókè òkè ó lọ bá bàbá ẹ̀ tó ń bẹ lọ́run ó lọ bá dúnàdúrà báwo ni mo ṣe máa yọ nínú kinní yìí bàbá báwo ló ṣe ṣẹlẹ̀ wọ́n ti ń dúró dè wọ́n nígbà tó ti ṣe kinní tó ti fi àìmọye ẹja bọ́ wọn yórí wọ́n ti nígbàgbọ́ wípé pẹ̀lú bí yẹn ṣe ń ṣe fúlọ́fúlọ́ tí Jésù bá débẹ̀ ara ẹ̀ máa yá ṣùgbọ́n kú dẹ̀ ti wọlé dé. Nígbà tí Jésù parí
consultation lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè ló sọ̀kalẹ̀ wá o. Lásárù dìde nìkan la gbọ́ o. Gbogbo nǹkan tó sọ sínú ńkọ́. Afọ́jú ni. Kí ni Jésù ṣe? Ó bu iyẹ̀pẹ̀. Ó rò pọ̀. Ó lẹ̀ mọ́ lójú. Ó ní kó lọ ṣàn. Ètò nìyẹn o. Kì í ṣe pé kò lè sọ pé kójú náà kó là. Ṣùgbọ́n ó pòwe fún wa. Èmi ò ní bá yín pẹ̀lú ọ̀bọ jáwúrà. Èmi ò ní wá síbi kí wá tàn yín jẹ. Ewé àtegbò àdá pé kó kàn wà ń bẹ̀ fún ìtúsílẹ̀ ni. Ibi náà ní kó má fi ṣe. Tó bá mú ẹyọ ẹyin kan ẹ jẹ́ ká fi bẹ́ẹ̀ yẹn lẹ̀. God bless you. Bàbá ṣe ń jí ní àràárọ̀ ẹ jẹ́ ká máa bomi sílẹ̀. Tó bá ti jí láàárọ̀ kọ́kọ́ bomi sílẹ̀. Omi ni mo tẹ̀ kí n tó tẹyan rìn. Ilẹ̀ má jẹ́ ń jẹ sọ́fìn. Tó bá mú atare alligator pepper. Tó bá mọ òǹkà tó yẹ kó kà, tó bá kà, tó bá pé. Tó dá sẹ́nu. Tó jẹ. Tẹnu ẹ gbóná wá fò. Tó mú ṣọ́ọ̀tì shinap àbí ògógóró. Mi ní brandy, mi ní whisky o. Ọtí yẹn gbọ́dọ̀ funfun. Shinap àbí gin àbí ògógóró. Tó fi sìn sísàlẹ̀. Tó kọjú síbi tóòrùn ti ń yọ láàárọ̀ kùtùkùtù. Tó fi wúre. Ó ní wọ bàtà o. Ó máa fẹsẹ̀ méjèèjì tẹ̀lé ni. Àsìkò ìgbà tó bá ń wúre yẹn má wúkọ́. Make sure pé ò wúkọ́. Àsìkò ìgbà yẹn make sure pé ò só. Fi wúre fúnra ẹ bẹ́ẹ̀ lọ́jọ́ 3 sí 7. Nǹkan ẹyọ kan ṣo ni kó tẹnu mọ́. Wàá gbọ́. Tẹnu mọ́. Nǹkan kan ṣo tó bá tẹnu mọ́ yẹn kọjọ́ 7 yẹn tó pé wàá rí gbà. Ṣùgbọ́n má fi bà tèèyàn jẹ́. Àwọn iṣẹ́ wà kéékèèké. Màá kàn máa highlight wọn. But ẹ tó bá fẹ́ gbà ẹ wá bá mi lórí WhatsApp torí máa gba owó ẹ̀. Torí mọ̀ pé tẹ́ bá gbà ẹ máa lọ máa fi bẹ̀rẹ̀ sí ní ṣe business ni. Mo dẹ̀ máa gégùn lé tó bá gbà ó gbọ́dọ̀ lọ tà. Torí fún àǹfààní ẹ̀ ni. O lè mu ṣìnáàpù. O lè mọtí. O lè mu jíìnì. O lè mu gógóró. Kó fi ṣèwúre fún rẹ pẹ̀lú atare. Ìrun atare kan kì í di tiẹ̀ láàbọ̀ o. A kì í jánu atare báyìí. Kó má pọ̀ rẹpẹtẹ. Má ṣe. Continue. Máa gbààwẹ̀ àtàdúrà lọ. Ibi tán dí ẹ̀ mọ́ nìyẹn. Mi ò gbọ́dọ̀ já. Ò gbọ́dọ̀ já, ò dẹ̀ ní já láéláé.
torí kíni o ti lọ gbẹ́ni tó jù ẹ lọ, o ti lọ tọwọ́ bọ nǹkan tó jù ẹ lọ, o ti lọ bá wọn tó jù ẹ lọ, o ti lọ bá wọn figagbága. Má jí láàárọ̀ kó ṣe, má dìde lọ́gànjọ́ òru kó ṣe. Má bọ́ sí òkò ìbíbí kó gúrò báyìí kó dẹ̀ pàṣẹ kó dẹ̀ ṣe pẹ̀lú àwọn ilé àtàwọn ilé tó bá lò. Bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ẹsẹ̀lẹ́ ni mí. Jésù ṣètò. Àánú yín ṣe mí kí Jésù tó wáyé. Ṣórúkọ Jésù ni wọ́n fi ń béèrè nǹkan. Kánàbì tó wáyé, kán tó gbẹ̀sì ẹ̀wá ká tó gbà á, wọ́n tó wá fi kó wa lẹ́rú. Àwọn tó fi ẹ̀sìn yìí tó fi kó wa lẹ́rú, wọn yá wèrè bí tàwọn ọmọ Nàìjíríà. Amen. Òrìṣà kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Torí tí mo bá ń sọ̀rọ̀ ń bí, tí mo bá tó bá dìgbà tá a bá ṣe ìwúre, tí mo bá ní kẹ́ máa sọ pé àṣẹ, ẹ máa sọ pé amen in Jesus name, ẹ tún poríkọ òrìṣà kẹ́ tó ṣẹ̀ wá fi orúkọ Jésù sí. Òrìṣà kan ló ń jẹ́ amen. Wọ́n yípo. Ẹ jẹ́ kí n fi bẹ̀ yẹn lẹ̀. Tẹ́ bá ti wà lórí ètò Èmi Ọmọ́tádé Ṣe, tó bá yẹ pásìkò nǹkan tó gbà tán fi nǹkan sí mi lẹ́nu, tí n bá ti sọ àṣẹ ní kẹ́ máa bá mi fi sí. Torí pé kí ni ọ̀rọ̀ jáde, àṣẹ dẹ̀ tẹ̀lé. Wọn ò sọ pé ọ̀rọ̀ jáde, amen tẹ̀lé. Àṣẹ jáde, àbí kọ́ sọ pé àmì tẹ̀lé. Àmì nìyẹn, àmì rere nígbà tí àṣẹ jáde, tí ọ̀rọ̀ jáde, tí àṣẹ tẹ̀lé, á wá fàmì hàn. Ṣé yóò bá mi yé wa? Gbogbo àtọyìn o. Ire o, ire o, ire kàǹkà, ire kàbìtì. Ó di ní kòpẹ́kòpẹ́. Sunday service is tomorrow. Let's go.